الحمد لله رب العالمين وصلى الله وسلم على عبده ورسوله محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ọlá ìga jùlọ ó tóbi nínú ìkẹ́ ó bu àyà nínú ọlá ẹ̀ ó sì mi àti kó lórí dáadáa àjọba wọn bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú ìrọ̀rùn Ọlọ́run dákun jẹ́ àjọ sí káì pẹ̀lú bá a ti fẹ́ káwá kúnlẹ̀ àwọn tí ọgbà ẹ̀sìn wọn mọ̀jẹ̀ á sì sọ nínú ẹ̀ gbogbo ń tà sí nínú àwẹ̀ Ramadan tí ó fi di ntọ́lọ́wọ̀n ní tẹ́wọ́gbà Ọlọ́run dákun má jẹ́ tọwọ́ wá sí gbogbo wa ni mo kí Ọlọ́run kó gbà ní ọwọ́ wa ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run abẹ̀rẹ̀ ní Ọlọ́run sílò wa mọ́nà àwọn tájọ parí ẹ̀ pẹ̀lú rọrùn ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run jẹ́ àgbà bá a ti fẹ́ bí ó ti dùn mọ́ wa ní ọjà bá wọn gbà ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run. àwẹ̀ pilẹ̀ lẹ́nu òní ni mẹ́ni àròyé tí ó yẹ kí a tún máa rò ẹjọ́ tó yẹ ká máa rò ìpèsákèésí tó yẹ ká tẹ̀síwájú lórí ẹ̀ òní ká bẹ̀rẹ̀ tafsir kí a máa tú Al-Qur'ani lọ pa fún ẹ̀dí padà lọ parí padà ẹ máa lọ dá ọ̀yá ẹ kú ọ̀yá lọ bá. nǹkan mi ló yẹ kí a máa rán kí a tẹ̀síwájú ní tafsir ká máa mú Al-Qur'ani wa ká máa ṣàlàyé fúnra wa ìdájọ́ àwẹ̀ ntọ́ba àwẹ̀ jẹ́ ntí a lè ṣe nínú àwẹ̀ bí mo tiẹ̀ ti mú wá náà mo summarize nínú wákàmì kan tí a gbọ́ láàárọ̀ ìní mo ti ìyẹn ti lọ bẹ́ẹ̀ ìkan náà ní àná pé àwa tá a mọ Ọlọ́run lọ́kàn lọ́lọ́run ní àgbà àwẹ̀ àwa tá ń sin lọ́run lọ́kàn lọ́lọ́run ní àgbà àwẹ̀ ẹ̀yin tẹ́ ń pọ̀ lọ́run ní mẹ́ta kò kàn yín ẹ máa jẹun lọ. mùsùlùmí lọ́lọ́run ní kó gbààwẹ̀ Ramadan ẹni tó sí Ọlọ́run lọ́kàn ẹni tó gbọ́ Ọlọ́run lọ́kàn ẹni tí ń pe Ọlọ́run lọ́kàn òun náà gbọ́dọ̀ gbààwẹ̀ Ramadan yìí èmi àti yín tí ń jẹ́ mùsùlùmí ọlọ́mọsọ wá dídàkudà eléyìí ló yẹ kí n máa tẹ̀síwájú lórí ẹ̀ àmọ́ wọ́n yí tọ́pìkì padà lánàá ni mo sálábà pàdé mo come across sí láìfù ọmọkùnrin kan òun náà máa claim pé kéwúyé òun ìmọ̀ ń bẹ ńlẹ̀ mo kàn bá bí mo ṣe wọlé sórí láìfù tí ń sọ lọ́wọ́ báyìí ọ̀rọ̀ mi ni mo bá ti ń sọ lọ́wọ́ ló bá ní ọba dákọ̀ mi bí àwọn ara wọn ṣe máa ń pè mí wọ́n lórúkọ tí ẹni èèyàn rí èèyàn gidi kan ẹni gbọ́ lẹ́nu wọn bẹ́ẹ̀ kí wọ́n pè mí bẹ́ẹ̀ àfàwọn ara wọn náà àjọ kò mọ́ nu o èyí tẹ̀mí ń bá lọ yìí post mi tẹ́ bá rí iṣẹ́ rẹ̀ lèmi mọ̀ sí tẹ́lẹ̀ káwé ò tó dé àwẹ̀ ò wá ní dé àwẹ̀ ò ní dé kó wájú ọjà sí pé nígbà táwọn ìwà dennis wọn wá jáwọ́ ń bẹ̀ iṣẹ́ eré máa tẹ̀síwájú nínú àwẹ̀ ni àyàfi yìí tó wá jẹ́ pé bóyá sẹ́ẹ̀rì míì ó tún fàdíwọ́ ìbéèrè lélẹ́yìí ǹjẹ́ a rí oníjàlábí kan tá a jọ ń gbàwẹ̀ yìí kọ́sítọ́mà oníjàlábí tó bá jẹ́ pé lódodo la jọ ń gbàwẹ̀ yìí lọ́wọ́ yóò dùn mọ́ mi kí ọ pè wọlé lórí WhatsApp number mi má pè direct call àmọ́ lórí WhatsApp number ọ pè wọlé ń bẹ̀ àbíkọ́ drop message oníjàlábí ni wọ́ a sì jọ ń gbààwẹ̀ yìí ni ìwọ̀n a béèrè pé kí ló ń ṣe tó fi ń jẹ́ jàlábí sọ́ọ̀sì dáhùn tí wọ́n ń pè ní jàlábí mọ̀ ìbéèrè ni ọ̀rọ̀ mi ní tó sì bí rèé èyí tó bí eléyìí ni pé Yorùbá níbí náà bá tán lásọ ẹ̀jẹ̀ kì í kán lè kánná bá a bá ti roko tán Annabi sallallahu alayhi wa sallam ó jíṣẹ́ ẹ̀sìn débi tó lápẹẹrẹ ọba débi tó lọ́wọ́ ọba ní kó jẹ́ ẹ dé kọ́lọ́hún kó tó síwọ́ ọsẹ́ kó tó kú láyé àmọ́ fi Al-Qur'ani kalẹ̀ fún wa wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ó fi Al-Qur'ani kalẹ̀ fún wa ó fi hadith gbogbo àwọn asáró àwọn sọ̀hábà àwọn tábì tàbíìn táǹkà
ẹ̀sìn wa fi ń rí di wálẹ̀. Islam yìí ti pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan. Ọlọ́run ló ti parí Islam, ó ń ṣe ìkẹ́ yìí níkẹ́ fún wa. Ó wá jẹ́ ìkẹ́ tó jẹ́ pé ẹnìkan kan tó ní mọ́tótó kan wá mọ́ lékè ntọ́lọ́run bá ti parí ẹ̀ tá Ànábì sallallahu alaihi wasallam ti mú wá. Tẹ́lẹ̀ mi bá wá rí tọ́pìkì mi lọ́pọ̀lọpọ̀ gbà tí bá rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi tí bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ ẹlẹ́mẹ̀rẹ̀ kí ló dé ẹ̀yin ọmọ Jalabi lọ ni kazalika kuntum min qablu famanna Allahu alaykum ntẹ́mi náà ti ṣe dáadáa ní ọ̀nà tí mo tọ̀ dáadáa tẹ́ni tó bá súnmọ́ mi ẹni tó bá mọ̀ mí gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ former customer ń bá mi pàdé lórí Facebook wọ́n ní ṣé pé ẹ lè pa kí lèyàn tì ẹlòmíì náà tó jẹ́ customer padà ń sọ fún mi wípé ẹ̀yin náà ni ẹ máa ṣiṣẹ́ fóun àmọ́gbà tóun ti tún gbọ́ lẹ́nu yín pé kọ̀sọ́nà bẹ́ẹ̀ máa wò náà jáwọ́ o mo kí ẹ̀yin náà kú oríire àbá ti wá dákẹ́ àmọ́ àní dákẹ́ torí tí ò ní jẹ́ ń dákẹ́ ní lánàá àárọ̀ àná ni mo come across life ọmọkùnrin náà bóyá ń fáwọn kan lésì bóyá òun àtàwọn kan ṣera wọn ọ̀rọ̀ mi bí mo ti jáde láìpẹ́ báyìí ọ̀rọ̀ mi ní sọ lọ́wọ́ lọ́ba ní wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ṣé dáadáa lẹ́wà àánú ọlọ́run ní fi wálẹ̀ àmọ́ bẹ dáadáa kú ń gbẹ́ ọlọ́mọṣá gbà lọ́wọ́ wa. lọ́mọkùnrin yẹn bá ní lọ́ba pe orúkọ mi bí wọ́n ti máa pè mí lọ́ba ní ó sì máa sọ pé ọ̀ ń sọ̀rọ̀ nípa akọgun ló fẹ́ wí ẹ̀rí pé mo ṣe fídíò kan tí mo dákọ̀ akọgun tafsiri lélẹ́yìí náà tafsiri ni túmọ̀ katuma al-Qur'an òun náà ni mo fẹ́ tú yìí nínú Suratul Baqara náà láti wọlé masha Allah ẹni tí kìí ní ṣòro ẹni tí kìí ní dààmú lágbàáyé òun lẹni tí wàásí rẹ̀ tí ó bá dá lórí kó máa kọ̀ndẹ́mù pé ẹ bọ́ lélẹ́yìí ẹni tí èyí bá dá èèyàn kò ní pẹ̀nìkan ló ní bídíà ẹni tó jẹ́ pé gbogbo tí ó máa tírìtì ní bí ọ̀rọ̀ bí a ń gbéyàwó bá a ti tọ́mọ ọ̀rọ̀ ìjọba kò ní problem rárá àwọn yóò máa like ẹ both Christian and Muslim náà máa nínú àwọn àfa mo gba tẹni yẹn sẹ́rẹ́ ni tí bá ti ń fi nǹkan kan rinlẹ̀ yìí pé ẹ bọ́ rèé eléyìí lẹ́sìn eléyìí ni bídíà eléyìí ni súnà ẹ jáwọ́ ń bi eléyìí èyí ń tọ̀ wọ́n ti pèrò wípé ẹ tanáwádìí òun náà kájọ gbéná wojú ara wọn òun ò fẹ́ fún wọn nísinmi àwọn náà ò ní fún nísinmi bó ti jẹ́ ọjà sí pé ọ̀rọ̀ yín lọ́rùn kánìjọba fààyè gbà yín kẹ̀kẹ́ gbéba kẹ̀kẹ́ pàdé mi lọ́nà kẹ̀kẹ́ sùn tèmi pé tọ̀ fọlọ́nsọ́ ti lọ o bẹ́ẹ̀ náà ní wèmí náà pé kọ́lọ́n jẹ́ kíjọba bá wa kó yín ikú ń dẹ̀dẹ̀ ń dẹkú ẹ rí i pé wáàsí mi bí ti ń sàlàyé ń pa ewé ń ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń sọ̀rọ̀ ń pa ewé àmọ́ wọn kì í tẹ̀ bàtẹ̀yìn oníjàlábí kọjá kẹ́ ẹ rí tiwọn rò ẹ ló kọ fún wọn ntẹ́mi ń sọ làwọn náà sì ń sọ ntí ò jẹ́ ẹ ló kọ fún wọn ni wípé àwọn ọmọ darí ọ̀rọ̀ kọ̀dọ̀ yín àwọn kan lè sàlàyé nípa ìwòsàn rẹ̀ àmọ́ ntẹ́mi bá dórí Facebook gan ni wípé ẹ bọ́ rèé ìwòsàn rẹ̀ torí pé kazalika kuntum min qablu famanna Allahu alaykum ọ̀nà kan ni tẹ́mi náà ti tọ̀kọjá wa alaikum salam wa rahmatullahi wa barakatuh akóǹgbẹ́ ọlọ́mọsá àgbà ìbádà náà lọ́wọ́ wa má jẹ́ àgbà sófò ọlọ́àjọ kan òṣèré wájú ọlọ́run a máa bẹ dáadáa a sì máa bẹ pẹ̀lú ìdùnnú. tẹ́ ẹ bá rí tọ́pìkì mi lọ́pọ̀lọpọ̀ gbà ní jálàbí kí ló dé ọkà jọjá sí pé nítorí pé ó ló kọ nílẹ̀ Yorùbá lẹ́ẹ̀fi ń gbọ́ jálàbí nítorí yẹ ká máa para rẹ̀ náà ní ṣíríkù ẹbọ kúfúrù ìsàìnígbàgbọ́ bídíà àdádálẹ̀ àmọ́ nítorí pé iṣẹ́ kan ń bẹ tí wọ́n fi orúkọ kan kọ́fà ẹ̀ nínú ẹ̀sìn wa nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní jálàbí tó sì jẹ́ ọjà sí pé àdàpè rẹ̀ ní babaláwo sẹ́wárí ká máa pariwo báyìí ìmọ̀nà kò sí lọ́wọ́ ẹ̀dá Ọlọ́run ló ní ìmọ̀nà innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha wa huwa a'lamu bil muhtadin Ọlọ́run dájú kó ànábì gan sallallahu alaihi wasallam yìí pé ìmọ̀nà ò sí lọ́wọ́ rẹ̀ ànábì ọwọ́ mi Ọlọ́run ní ìmọ̀nà wà ẹni tó bá wù mí ni mo lè fi mọ̀nà ká máa wá pariwo oníjàlábí ìyẹn ò túmọ̀ sí pé bọ́yá ṣé wọ́n ti wá jáwọ́ ń bẹ̀ kẹ́ má jáwọ́ abẹ́lọ́n kọ́lọ̀ jájọ orí sísèrè wa ká gbọ́ra wáyé àmọ́ tẹ́ ẹ̀ bá jáwọ́
àwa ń fìdí ẹ̀ múlẹ̀ ní wípé wọ́n lọ mẹ́sìn wa ní o ara ẹ̀sìn wa kọ́ tájẹ́tì tiwa nìyẹn o tájẹ́tì tèmi nìyẹn o wọ́n lọ mẹ́sìn wa ní o ara ẹ̀sìn wa kọ́ tá a bá wá ń pariwo ǹjẹ́ mo rí oníjàlábí kan tá a jọ ń gbàwẹ̀ yìí kọ́sọ́mà oníjàlábí tọ́ọ̀sì mọ́ tí wọ́n ń pè ní jàlábí sí àjọ ń gbàwẹ̀ Ramadan tá a ń gbà lọ́wọ́ yìí ó di ménílé ní àbí tó bá jẹ́ pé oníjàlábí ni ẹ́ ìtí fi ń lóore jù gẹ́gẹ́ bí oníjàlábí àyàfi tó bá mọ̀ tí wọ́n pè ní jàlábí lókù àmọ́ sọ ti mọ̀ awakọ́lá ni mọ̀nà sẹ́rí ìmọ̀nà ọlọ́run ni máa fẹ́ dá mọ̀nà àtẹ̀mí àtìyín ọlọ́run dákun má sì wá lọ́nà kó sì mọ́ wa dúró lórí dáadáa àmọ́ ó pé fẹ́ni tó jẹ́lẹ́bọ abọ̀rìṣà káfìrí kírísítẹ́n tí ò nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba ọ̀kan ṣoṣo kò sí ọlọ́run lọ́kan kò gba ọlọ́run lọ́kan kò pé ọlọ́run lọ́kan kò nígbàgbọ́ nínú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nǹkan míì ní fún níjọsìn ọ̀sán fáwọn ju kéèyàn máa wá kílèmù mùsùlùmí ẹbọ tí ìsìláàmù wá ní kódà kéńtòun tún wá kọ́ máa wá fìdí ẹ̀ múlẹ̀ ló fi jásí pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha wa huwa a'lamu bil muhtadin ẹnìkan kan ò lè fi yan mọ̀nà ọlọ́run ni máa fẹ́ dá mọ̀nà ká máa wá sàlàyé pé ẹbọ rèé ìwòsàn rèé oògùn aláàlí rèé eléyìí ni oògùn haram tá a gbọdọ̀ dé díẹ̀ kódà kó jẹ́ pé èròjà ẹ̀ mùsùlùmí gbogbo oògùn kọ́ ni mùsùlùmí máa ń ṣe ìtẹ̀síwájú mi níbi ọ̀rọ̀ mi nínú àwẹ̀ yìí náà ní fìfìdí ẹ̀ múlẹ̀ ẹni tí bá ń pèrè ẹ̀ lóníjàlábí tó bá gbà pé gbogbo oògùn kọ́ ni mùsùlùmí máa ń ṣe èmi ní padà jẹ́ oyè pé ìwé ṣe ń jàlábí àfa àkọ́ máa ń kéwú nìwọ àbí wọ́kà jẹ́lẹ̀ onítọ́jú èèyàn ní onítọ́jú bọ́yá wọ́n máa ń gbé ọ̀rọ̀ wá bá ọ ọmọ ẹsẹ̀ ń du ẹnìkan nǹkan tí ojú kọ jáwé kọ jágbó kọ kí agbó fún wọn lọ tewétegbò níwọ ìwọ kan tọ́jú àwọn èèyàn ní bàbá alágbo onítọ́jú gẹ́gẹ́ bí àwọn yemkem ọkọ olóyún àmọ́ tó bá já sí pé gbogbo ohun tí ìwọ náà gbà pé kò sóògùn téèyàn lè ṣe lópin ìgbà téèyàn bá ti lo nǹkan haram àwọn nǹkan mọ haramat wípé orí èèyàn orí ìnàkí orí eku bẹ́ẹ̀ sì ni kéèyàn ó lè rí eku kò tí ì sọ̀yàn do ní jálàbí orí eku irú eku wo ni Islam fẹ́ gbé yẹ̀wò ǹjẹ́ eku tí Islam ní ká jẹ ni eku ẹ̀dá Islam láàlẹ́ kò sẹ́ẹ̀rí kan tó láàlẹ́ jẹ́ ẹ mọ́ kí ló dé ẹ̀rí kan sọ pé àlẹ́ jẹ ẹ mọ́ ẹ̀rí kan sọ pé àlẹ́ jẹ àfè ẹ̀rí kan sọ pé àlẹ́ jẹ òkété àwọn ẹ̀yìn mú yẹn lọ wọ́n ní sọ́pù mi máa lọ báyẹn ẹ̀rí kan sọ wípé àwọn nǹkan wọ̀nyí torí pé tẹ́yẹ̀ bá ní yìí tí ní táwọn ọmọ ń jálàbí ó ní wípé tẹ́yẹ̀ bá ti máa jó eré eku tí wọ́n máa jó eré kíní kan kéèyàn ó jó eré eku kò sọ èèyàn dẹlẹ́bọ̀ ntí Islam fẹ́ gbéyàwó ni pé irú eku wo ẹ̀kejì ó tún wá jẹ́ eku aláàlí tá a lè jẹ irú kí ló fi ṣe sẹ́rí nítorí ìgbà pé wàhálà wa pọ̀ ó mú wa lómi nílẹ̀ Yorùbá ó ní wípé àwọn tí wọ́n ń kílèmù àfà tí wọ́n ń pera wọn ní mùsùlùmí tí wọ́n wá ń tọ́ wá jẹ́ ẹbọ ìpìlẹ̀ tí Islam wá takò tọ́ wá gbógun tì tọ́ wá parẹ́ tójú ó yàwó ẹ̀dá wípé eléyìí ẹbọ ni òun làwọn wá fi ń rinlẹ̀ wípé ẹ̀sìn àwọn kò ní káwọn mọ́ ẹ̀sìn oníkàmọ́ sí tá à ń ṣe yìí ọmọkùnrin tí mo come across fídíò ẹ̀ lánàá ọ̀rọ̀ mi ní ń sọ lọ́wọ́ ọ wá ní ìwọ ń sọ̀rọ̀ ń pa egbò akọgun ló fẹ́ wí akọgun ọ̀gá gbòógì nínú nǹkan òwòsàn tó lọ́wọ́ bá fi ké ìmí àti yín àǹfààní tí ń bẹ lára ẹ̀ ọlọ́wọ́ bá tó dá wa nìkan ló mú nǹka ẹ̀ egbòogi tó korò àmọ́ tó jẹ́ pé n tó fẹ́ tún ṣe lára ẹ̀dá ọlọ́run nìkan ló yé egbòogi tó kọjá pé ní kéèyàn ká kùfìrí kọ́ máa la bígbà tí ń la ṣúgà àmọ́ bó ti korò tóun bọ́lọ̀ ti lò ó gan nìyẹn láti lè tún àlàáfíà ara wa ṣe ti tóbi rẹ̀ ọlọ́run ọba tó fún wa ní nǹkan òwòsàn ọmọkùnrin yìí wá ní ọ̀ ń sọ̀rọ̀ ń pẹ́ egbò akọ́gùn
on sọ̀rọ̀ ń gbé lápá bó tuje ó sì sọ kí wá ó sì sọ pé kò sí jálàbí bẹ́ẹ̀ ni ó tún dá wákà ó tún dohun sí ọmọkùnrin tí ń sọ yìí ó ní òun kéwú ó ní kéwú yé òun ó ní kọ́dà àwọn ọmọ títí jáde lọ́dọ̀ tó ń ti tá ti jáde sánáwì lọ́dọ̀ kí ló dé náà mo wó náà ó ní ìpolówó akọgùn tí mo sọ̀rọ̀ ń pẹ́ yìí à ń ṣàlàyé ẹ̀ fún alẹ́ umma gbogbo àwa mùsùlùmí nítorí pé nǹkan tá a ti ń lò ti pẹ́ ni nǹkan tó jẹ́ pé àfi ń tírìtì oríṣiríṣi àìsàn máa ní ẹ lọ ra èmi kì í ta akọgùn àwọn ìyá alágbo náà ní ń tà àwa náà máa rà ní ẹnu mọ́ téèyàn bá kàn dá mọ̀ wọ́n lè ta ìtàkùn fún yàn yàtọ̀ sí egbò bẹ́ẹ̀ sì ni ìtàkùn akọgùn àtewé rẹ̀ kò sí ti ń bẹ lára ẹ̀ tí ò láǹfààní ọmọkùnrin wa ní kí ló bá débi tó fi ṣàlàyé ewé làpàdàpá akọgùn oníkọ̀ọ́yẹ kọ́ ọmọ ṣàlàyé kọjá ajúwà àtàbàtú sàwúdà lọ òkíní ẹ̀kejì ọ̀tún dáwákà ọ̀tún dohun sí ó wá láwọn èèyàn ti ń jáde lọ́dọ̀ wọ́n ti ń parí sánáwì ti pẹ́ mọ́ wá ní tó bá jẹ́ pé àwọn èèyàn ti jáde sánáwì lọ́dọ̀ ẹ̀ láwọn tó ti kọ́ ń kéwú tó bá jẹ́ pé bọ́ọ̀ ti rí yìí làwọn náà rí ọlọ́run kẹ́ wọn ni kò gẹ̀ wọn bọ́lọ̀ ń bá sì kẹ́yìn tí ó gẹ́ ọlọ́run kó o re pé fún àjọ jásí pé àwọn tí wọ́n parí lọ́dọ̀ ẹ̀ tí wọ́n parí sánáwì tó wá jásí pé bọ́ọ̀ ti rí yìí làwọn náà rí àwọn tí wọ́n bírú àwọn ọmọ bẹ́ẹ̀ mo rọ̀ wọ́n kí wọ́n tún tó àwọn ọmọ yẹn fi sílé kéwọ́ àwọn àfáà tó yẹn jú o torí tó yẹ pé bí wọ́n ti rí yìí ni gbogbo èèyàn bá rí a jẹ́ pé èèyàn wáyé wá pasán ni ìmọ̀ ò nítumọ̀ ọmọkùnrin tí mo sì ń sọ̀rọ̀ nípa èyí kò lè tírìtì tọ́pìkì kan tó nítumọ̀ káwọn èèyàn gbọ́ kò lè gbé mọ́ sí alọ́rọ̀ ẹ̀sìn wá kò lè lóun lé àyá Al-Kùránì nìkan tó ń fẹ́ tú kódà kó sì ẹ̀ tún pa àkàlákì lásán pé òun fẹ́ sàlàyé nípa àwà muamalat àwọn èèyàn nígbọ́ kò sí bó ṣe lè fẹ́ sọ̀rọ̀ muamalat tí ò ní àtàkì personality ẹnìkan torí pé tí ó bá àtàkì personality ẹnìkan wọn ò ní wò tó èyí tó ń gbé rẹ̀ kalẹ̀ sí lórí mídíà nìyẹn ó máa ń ṣe bẹ́ẹ̀ adhanallahu jami'a ọlọ́mọsàfẹ́ nìkan kan wà mọ̀nà ọ̀nà tí ọlọ́láàfíà tọ́tọ́ pọ́nyẹun táfi dẹni àánú eléyìí ló wá bí ìgbà tó wá dọ̀rọ̀ rẹ̀ ẹrú lànà padà má rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ ẹ bá ti ń pè nǹkan ìwòsàn tá à ń pè ní nǹkan ìwòsàn tẹ́ ẹ bá ti ń sọ pé kí wá ní ìyàtọ̀ pẹ̀lú ntẹ́yìn náà ń ṣe pé kí wá ní ìyàtọ̀ pẹ̀lú jálàbí àjọjá sí pé a ìmọ̀ jáde tìyẹn lọ́rùn lọ bẹ́ẹ̀ a mọ̀ fọn rere ẹ̀ ẹni títí ẹ ti jóná làwọn oníjálàbí o ẹ̀yin kọ́sítọ́mà ẹ má jẹ́ kí wọ́n fi ti wọn kó bá yín ìwọ tó jẹ́ kọ́sítọ́mà afẹ́ oníjálàbí tó bá jẹ́ pé lódodo lọ́mọ nǹkan tí wọ́n ń pè ní jálàbí tó yẹ pé oníjálàbí ni ọ pé oníjálàbí ọ lè fọwọ́ báyà pé oníjálàbí ni ọ òkùnkùn oníkùn kò nínú ọmọ mọ́nú gẹ́gẹ́ bọ́ọ̀ tí ń jó oníjálàbí o ìwọ náà mọ̀ yìí pé lẹ́nu òní tá a bẹ̀rẹ̀ àwẹ̀ yìí ìwọ náà mọ̀ yìí pé àwọn kankan ń bẹ ní ìjó oníjálàbí rẹ tí wọn náà pàtì pé eléyìí inú àwẹ̀ láwà yìí ọdẹyìn àwẹ̀ bóyá nínú sẹ́tọ̀ máa ń ṣe fún yàn bóyá nínú yìí tí wọn náà máa dàjẹ́ yìí tó máa ń lò gẹ́gẹ́ bí oníjálàbí torí pé ẹ̀ ń da kíní yẹn pọ̀ àwọn àgbàlagbà kan ń bẹ àwọn àfáà kan ń bẹ wọn kì í so oníjálàbí ọ̀rọ̀ mi àpàdà débẹ̀ nú àwẹ̀ yìí insha Allah àwọn èyí so oníjálàbí ẹ kàn jọ pàdé láwọn ibì kan ni bẹ́ẹ̀ mi àti yín náà ṣe jọ pàdé níbi ataare àjọ lẹ́tọ̀ọ́ sí ni kì í ṣe property yín kì í ṣe property tèmi àjọ níní nítorí wá kò ní pé bóò ni wọ́n ṣe fẹ́ lò bóò lèmi ṣe fẹ́ apply ẹ̀ kí lèmi fẹ́ lò fún. àwọn èèyàn kan bẹ àwọn ní ká má ṣe jálàbí mọ́ àwọn rò pé n táwọn ń ṣe yẹn ní jẹ́ jálàbí ni pé n táwọn wá ń ṣe kí làwọn wá ṣe tí Ọlọ́run wá bínú sí bí eléyìí ẹ̀yin kọ́ bàbá àfa ẹ̀yin kọ́. àmọ́ níbi àwọn ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi tẹ́yìn náà bá wá ń bẹ nú wọn ẹ mà ṣàgbákò tẹ́yìn náà bá ń bẹ nú wọn ayé yìí má bàjẹ́ àlìkíyámà má bàjẹ́ o. àmọ́ tó bá jẹ́ pé bí n bá wá ń fìdí ẹ̀ múlẹ̀ pé tó bá jẹ́ pé n tí wọ́n ń pè ní jálàbí rè tí wọ́n náà bá ti mọ̀ pé wọ́n odò ká ọmọ bí àfa oníjálàbí òkùnkùn oníkùn bí ti ń bọ̀ sọ̀rọ̀ yìí mo fẹ́ ká jèrè ọkàn ara wa. Ago this after 5 wo bi tó fe bi panude dede àkókò yìí ó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ni o táwọn èyí ó bá jẹ́ 29 ó lè jẹ́ 30 Ọlọ́run nìkan ló mọ̀ di wọn yìí
sọmọ pé nínú ìjó ní Jalabi ẹ ìwọ náà mọ àwọn kankan nú àwẹ̀ yìí pé àwọn eléyìí àgbọ̀dọ̀ dé díẹ̀ eléyìí ẹja ti ju Ọlọ́run ẹja fọlọ́run lóṣù kan yìí ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ náà mọ̀ yìí pé àwọn kankan tó fẹ́ pati inú àwẹ̀ wọn ọmọ pọ́lọ́run fẹ́ dénú ẹ̀mí ẹ̀ àwọn kọ́sítọ́mà rẹ̀ kọ̀ọ̀kan táwọn náà bá dẹ́sìn díẹ̀díẹ̀ mọ̀ àwọn náà àfa wa ẹ̀rí pé ẹ̀rí wa nígbàyàmbà tẹ wà nú àwẹ̀ ni torí pé ó ṣe mí rí ni ó ṣe mí rí ni àwọn kọ́sítọ́mà mi kan bẹ ẹnìkan pè mí jọ́kan nú àwẹ̀ dún kan ó wá ní ẹ ló sà ṣe wà ń lé mo ní mo wà ń lé mo fẹ́ wá máa nígbà tẹ wà nú àwẹ̀ pé ẹ lè má fẹ́ wo nǹkan wò mo wá ní oní kọ́sítọ́mà ni ó ní mo fẹ́ wá but mo rí pé nígbà tẹ ti wà nú àwẹ̀ mo rí pé inú àwẹ̀ bóyá lè má fẹ́ yẹ nǹkan wò nú àwẹ̀ àjọjá sí pé àwọn kọ́sítọ́mà kọ̀ọ̀kan náà mọ̀ wípé àwọn asẹ́ kan ń bẹ táwọn ń bá pàdé lára oníjàlábí tó dàbí pé ẹ̀sìn Islam yóò faramọ́ ìbẹ̀ náà àwọn èèyàn tẹ́ bá ní ọ̀sẹ̀ kan tẹ́ bá ní kọ́ wá gbà táwẹ̀ bá ti pilẹ̀ báyìí òun náà ò ní wá mọ́ ọdẹ̀yìn àwẹ̀ pé àfà lágbára Ọlọ́run ẹ̀rí mi lẹ́yìn àwẹ̀ torí òun náà gbà yí pé bóyá ọ̀sẹ̀ ohun tó bá gbà tó ń gbàwẹ̀ lọ́wọ́ tó ń kírun tó ń yan náfìlà kóhun tó wá ní kinní kan nínú àwẹ̀ yìí pé ó dàbí pé kinní yìí ò ní dà ọ̀pọ̀lọpọ̀ wá lè lérò yìí pé òun ò ní ṣe nínú àwẹ̀ àmọ́ dẹ̀yìn àwẹ̀ nínú èmi àti ẹ̀ta lọ wá ń tàn iṣẹ́ eré lèyàn máa pati tó bá jẹ́ pé iṣẹ́ eré ni ṣèbọ́ yẹ kó tó tẹ̀síwájú sí nínú àwẹ̀ ni tó bá jẹ́ yí pé ìwọ náà mọ̀ yí pé o lè ba àwẹ̀ jẹ́ o lè ba iṣẹ́ eré rẹ jẹ́ o lè ba àrùn rẹ jẹ́ tìláwà Al-Kùránì tó ń ṣe o lè má ní ìtumọ̀ mọ́ níwájú Ọlọ́run tó bá wá dẹ̀yìn àwẹ̀ tó bá tún wá gbégbá rẹ̀ jọ́ kẹta ọdún Ọlọ́run wá nílà in ashrakta la yahbatanna amaluka wa la takunanna minal khasirin. àjọjá sí pé àwọn kankan bẹ nínú iṣẹ́ tí yẹn máa ń ṣe nú àwẹ̀ tó jẹ́ pé táwẹ̀ bá ti dé nídò ní Jalabi èèyàn náà máa pàtì òkùnkùn Jalabi sẹ́rí sẹ́mẹ́pẹ́ ẹ máa ṣe fáìdèsì èèyàn dáadáa ní èsèrú ẹ̀yìn dì sẹ́yìn àmọ́ alihamudulilayi adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kó tún ṣàlékún ìdáyà kó tún mú wa dó lórí dáadáa ìdààmú ìfòòró tí máa jẹ́ èèyàn rò padà sẹ́yìn pé àbí ká tún dán wò ni àbí ká tún máa ṣe nìfàkù ni Ọlọ́run wọ́n gbé mi àti yín ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run àjọjá sí pé tó bá jẹ́ yí pé àwọn kankan bẹ nínú tẹ́ ẹ fi ń jó ní Jalabi tẹ́ bá lérò yí pé ẹ ní ṣe mọ́nú àwẹ̀ àmọ́ tó bá ti dẹ̀yìn àwẹ̀ ẹ pilẹ̀ rẹ̀ padà látàná lọ ti palẹ̀ rẹ̀ mọ́ pé àwẹ̀ ẹja fọlọ́n lélẹ́yìí sọ wá ń tan Ọlọ́run ni Ọlọ́run ṣe tàn Ọlọ́run ò ṣe tàn jẹ́ Ọlọ́run ò ṣe tàn jẹ́ dálé tàn ya kó tàn bàbá kó tàn aráyé Ọlọ́run ò ṣe tàn jẹ́ la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna minal khasirin tó bá wá fi oṣù kan ilẹ̀ fọlọ́run tó wá dẹ̀yìn àwẹ̀ tó wá lọ fẹ́ kọ́ntínú padà àwẹ̀ ti dòfò àwẹ̀ ti bàjẹ́ ìrun ti bàjẹ́ tìláwà Al-Kùránì ti bàjẹ́ lókùn àtọ́ ìpé wọ́n náà mọ̀ ìpé Jalabi tiẹ̀ yìí gbogbo tó gbìyàn jáde kó nú ẹ̀sìn ni wọ́n ń dánwò wọ́n náà mọ̀ bẹ́ẹ̀ àyàfi tó bá jẹ́ pé ọmọ tí wọ́n ń pè ní Jalabi òun ló kù àmọ́ tó bá jẹ́ pé ọmọ nǹkan tí wọ́n ń pè ní Jalabi ọwọ́ á rí nǹkan ìwòsàn tá à ń fìdí ẹ̀ múlẹ̀ pé ìwòsàn lélẹ́yìí tí àrùn kan bá ń ṣèyàn tí nǹkan kan bá ń ṣèyàn lo eléyìí wọ́n náà kí wọ́n ní eléyìí náà Jalabi náà kọ́ yìí náà sọmọ pé bí yẹn bá ní arthritis wọ́n yìí sábà fi lò ẹ́ òun kọ́ ni purpose tán bá wá sọ́dọ̀ ẹ̀ tí yẹn bá ní liver disease wọn kì í bá wá sọ́dọ̀ ẹ̀ tí yẹn bá ní hepatitis sọmọ pé wọn kì í bá wá sọ́dọ̀ ẹ̀ tí yẹn bá ní HIV sọmọ pé wọn yìí fi lò ẹ́ tí yẹn bá ní orí fífọ́ sọmọ pé wọn kì í fi lò ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ nǹkan ìwòsàn wọ̀nyí sọmọ pé wọn kì í fi lò ẹ́ èèyàn ní èèfù lásán kí wọ́n gbọ́dọ̀ rẹ lọ torí pọ́nmọ̀ pọ́ ọmọ ń pa ọ̀dọ̀ ya alágbo ni wọ́n lọ etí ò ní máa dùn yàn kí wọ́n fi lò ẹ́ torí pọ́nmọ̀ pọ́ ọmọ ń pa
ẹsẹ̀ onímọ̀ dùn yàn egbò àdá àjìnà èyí ní diabetes kọ́ ní ha ẹ̀dá kun ilé àfẹ́ Jalabi ní lọ rárá àwọn tí máa ń ṣe nǹkan òwòsàn àwọn tó ń topá àwọn bàbá topá àwọn ń bẹ lọ́tọ̀ kálukú mọ̀ pé téèyàn bá dá lọ́wọ́ tó bá dá lẹ́sẹ̀ tó bá dá ń tan tó bá ń rún léegun ibẹ̀ ni wọ́n máa ń gbé lọ sọ́mọ pé àfọ̀ ní Jalabi kan ò ní mọ bẹ̀ èyí ò ní body pain body rashes kọ́ wá ní àfẹ́ Jalabi ẹ̀dá kun kòkòrò ara kílẹ̀ máa ń pa kílẹ̀ máa ń pa ògùn fó tó o bá fi dá a mọ̀ àyàbá ni òun gangan kọ́ ni á dá fún yín ní di Jalabi o sọ́mọ pé bí yẹn bá fẹ́ ya ẹnìkan wọ́n náà máa wò ọ́ rí pé tó bá ti di pé ìyàwó mi àti ọkọ mi gba tara wọn ìmísí níyálé ó dàbí pé obìnrin ń dọ́gbọ́n sí ni bí bọ́kọ mi náà ó ṣe kọjú ìjà sí sọmọ pé ó súnmọ́ irú nǹkan báyìí náà máa ń bá wa ẹ̀yin àfa wa ẹ̀yin àwa méjì nífa ẹ̀dákun sóbìnrin ọ̀dà tó báyìí ẹ̀dákun kẹ́ ẹ̀ má ra láàánú obìnrin tí ń bẹ lé ọkọ sọmọ pé tó bá lóun wá láàánú ọ̀dọ̀ àfẹ́ Jalabi ní ọ̀wà ìtumọ̀ ẹ̀ ní wípé bóun ṣe dáa tó ń pọ́n tọ̀tọ̀tọ̀ yìí ó yẹ káwọn káyọ̀ tó máa ṣe sísí ń tà because òun gbọ́dọ̀ máa yan àlè lòún fi lè bẹ́gbẹ́ pé sọ̀nkọ́ àwọn tó máa ń gbéṣẹ́ àwẹ̀ tá ń gbà lọ́wọ́ yìí tó di mẹ́nilé ni sẹ́mi pé àyà kan bẹ tí máa dùn lẹ́nu ẹ̀yin náà gbọ́ngbọ́n lákòókò yìí látòní lọ kọ́dà pẹ̀lú àwọn ajánásì lẹ́mọ̀ kú rírì ní gbogbo ọmọ dùn rẹ̀ ní ọmọ dùn àyà tó wà ní Suratul Baqara àyà 183 a'udhu billahi minash shaitonir rajim ya ayyuhalladhina amanu يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آية yìí kálukú yó máa kà kódà tẹ́ bá tún ní يا أيها الذين آمنوا àwọn mùsùlùmí lè ní náà ìtumọ̀ rẹ̀ ni pé yá ayyuhal ladina amanu gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo tafsiri tí mo ń lò yìí tafsiri Sheikh Muhammad Ali Sobuni ni bó ti ẹ̀jẹ́ ọjá sí pé àwọn ọ̀rọ̀ tó fọ́ọ̀lù síbi àkídà àwọn àṣàyíra wà nú ẹ̀ bó ti jẹ́ ọjá sí pé kò sí tírà kan láyé tó wà màásùm lẹ́yìn Al-Qur'an pé ìwé kan wà èèyàn ó wá kọ tírà kan o kò wá ní sílá ìfika lébù kala rẹ̀ lillahi al-kamal ìwọ náà sí Kùránì ìsíwájú sí tafsiri ìsíwájú jùsọ wà lélẹ̀ mẹ́rin náà sí ni tọ́lọ́ ní yá ayyuhal ladina amanu gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo àbí sọ́fàtù tafasiri ni o sọ́fàtù tafasiri sí wọn náà rí ìgbà tó bá ní yá ayyuhal ladina amanu Sheikh Ali Sobuni wá ní nadahum bil lafzil iman yá ayyuhal ladina amanu Ọlọ́run pè wá ó pè gbogbo mùsùlùmí bil lafzil iman pẹ̀lú gbólóhùn pé ẹ̀yin tẹ́ gbà tèmi dà ẹ̀yin dà li yuharrika fihim masahira ta'a yuskiya fihim jaswatal iman Ọlọ́run pè wá Ọlọ́run yá ayyuhal ladina amanu Ọlọ́run fẹ́ tanná wo ta ló nígbàgbọ́ nú òun ẹni tí ìmọ́lẹ̀ ìgbàgbọ́ bá ń bẹ lọ́kàn yọ ẹni tó jẹ́ pé ìtẹ̀lé tọ́lọ́run bẹ pẹ̀lú ẹ̀ ẹni tó jẹ́ pé ń tó jẹ́ lógún tó wà nú ẹ̀mí ẹ̀ tẹ́lẹ̀ náà ni wípé ọ̀tọ̀ Ọlọ́run ni mo fún Ọlọ́run tẹ́yẹ́yẹ́ gẹ́gẹ́ bí àfáà wa àgbà Ibn Taymiyyah rahmatullahi alayhi ìgbà tí ń ṣe ta'arifu al-ibada bàbá yìí wá ní al-ibadatu ismun jami'un li kulli ma yuhibbu من القول لكل ما اسم جامع لكل ما يرضى من القول والأعمال ظاهرة والباطنة أو كما قال بابا ينين تا بان سلا يبا العبادة اسم جامع لكل ما يحب الله ويرضاه من الأقوال والأعمال ظاهرة والباطنة تا بان سلا ينين با ìbádà lágbájá lẹ́sìn ó ní pé لكل ما يحب الله ẹni tó jẹ́ pé gbogbo ntọ́lọ̀ ń fi fẹ́ gbogbo ntọ́lọ̀ ní ó ṣe ní ọmọ sí mínàlẹ̀ àkọwàl tí ó bá sọ̀rọ̀ báyìí kò ní sọ ntọ́lọ̀ ń fi bínú sí wàlẹ̀ àmàl iṣẹ́ tọ́lọ̀ bá ní ó ṣe ní ọmọ sí lápèjúwe ìgbà tó kù bí 5 minutes tá máa ká sírì
láìpẹ́ yìí ẹnìkan bá ju fídíò kan sí mi má rí pé mo wá wo fídíò yẹn mo rí pé mi ni mo wà ń bẹ̀ mo rí pé fídíò yẹn ju bí bóyá bí 25 seconds lọ ó dàbí pé kò pé 1 minute mo wá ń sọ ń bẹ̀ ọ̀rọ̀ yẹn kámẹ́lá ń bí ọ̀rọ̀ yẹn kàwú gan wà ń bẹ̀ mo wá ń sọ pé tó bá jẹ́ pé ìsìláàmù yìí sẹ́rí ìsìláàmù tájọ́ ń ṣe mo ní tó bá jẹ́ wípé anabi sallallahu alayhi wa sallam tọ́lọ̀ wọn sí wa tó bá jẹ́ pé nínú tá anabi sallallahu alayhi wa sallam mú wa bí ìsìláàmù ṣe dáa tóun anabi sallallahu alayhi wa sallam wa mú wa ń bẹ̀ wípé a lè ṣoògùn awọ́rò a lè máa wẹsẹ̀ tajà pé a lè ṣoògùn awọ́rò pé kéèyàn rí nǹkan mọ́sọ́ọ̀bù rẹ̀ kérò lè bá a máa ya mo ní wallahi mi ò ní ṣe ìsìláàmù kọ́nfàmù ni mo ní tó yẹ pé anabi sallallahu alayhi wa sallam wa ní kò sí tó burú ń bẹ o èèyàn lè ṣoògùn fẹ́ sẹ́ni tí ó bá fẹ́yàn kí n tó ń lè bá gba tèèyàn túláàsì sẹ́rí lẹ́yìn pé mo ka Quran lẹ́yìn pé alágbọ̀ọ́yẹ pé síríkù rẹ̀ mo tún wá gbé làákà ìkalẹ̀ lóde mọ̀ yìí pé orí burúkú ni ẹbọ tábàlẹ̀ èèyàn jẹ́ àbọ̀rìṣà sẹ́rí gbogbo ohun tó fi lè hàmù ẹlòmíì tó lè ṣàkóbá fọmọ làkejì kò sí tó lè dì wọ́n lọ́wọ́ mú ìjẹ́lẹ́bọ ló fún yẹn láǹfààní àti lè lo olúgbòhùn ló fún yẹn láǹfààní àti lè lo afọ̀sẹ́ ló fún yẹn láǹfààní àti lè lo akéésúmọ́dà ìjẹ́lẹ́bọ tí yẹn bá ti jẹ́ ẹlẹ́bọ mùsírìkí gbogbo ń tọ́ bá kù ọlọ́dà kò jẹ́ kí a gbọ́ra wáyé tó bá jẹ́ pé anabi sallallahu alaihi wasallam bó ti mú islam wáyé tí n bá ń bẹnu islam yìí pé sẹ́rí mo challenge gbogbo èèyàn tẹ́ ẹ bá lè bá mi rí tírà kan tẹ́ ẹ bá lè bá mi wá àdìsí kan tí anabi sallallahu alaihi wasallam wá ní téèyàn bá sí ṣọ́ọ̀bù tọ́jà rẹ̀ ọ̀bá yá ó lè rí nǹkan mọ́lẹ̀ fún ìtajà wallahi mi ò ní ṣe islam mọ́ tẹ́ ẹ bá lè bá mi wá àdìsí kan wá lẹ́nìí ajújá sí pé ìsìláàmù tí wọ́n pè lẹ́sìn àlàáfíà yẹn kì í sàlàáfíà mọ́ nìyẹn kéèyàn ó rí nǹkan mọ́lẹ̀ kí àwọn jíìmù máa fi wú ẹnìkan wá ṣọ́ọ̀bù èèyàn túláàsì kìí ṣe ìsìláàmù kìí báwọn oníṣẹ́ sọ pé ẹ̀sìn àlàáfíà ni yóò ajá sí pé ẹ̀sìn àlàáfíà ló ní a lè rí nǹkan kan mọ́lẹ̀ a lè jẹ àṣejẹ tó jẹ́ pé láàrin ọ̀sẹ̀ èèyàn ó kọ́ 100,000 naira jọ màá wá béèrè pé báwo lọ ṣe máa rí 100,000 yẹn pé ọ̀rí ihe ni wọ́n gún ọ ní ìtọ́ dá mi lójú ni pé láàrin ọ̀sẹ̀ yìí ọ máa rí 200,000 káwá ní anabi sallallahu alaihi wasallam tó pèrè lójì sí ọlọ́run náà wá ní ọlọ́run ní ẹ lè ṣe mí ní sèṣìlámù mọ́ mo wá rí pé àwọn tí wọ́n kọ́ ti fídíò mi yẹn ibi tí mo ti wá ń sàlàyé nípa ògùn fẹ́ wípé kánabi sallallahu alaihi wasallam wá ní kò sí tó burú bí ká sọ ògùn fẹ́ wọ́n wá jẹ́ kọ́rọ̀ mi yẹn lọ síwájú mọ́ in táwọn fẹ́ lò náà ni pé fọlọ́n sọ ní tánàbí sallallahu alaihi wasallam bá lóhun òun ní ká máa wọ ẹsẹ̀ ìtajà kò tẹ̀ dá torí pé ká máa wọ ẹsẹ̀ òun ní sẹ́sìlámù mọ́ brọ́dà yẹn wá jù sí mi mo wá ní ìparun lẹ̀ ń wá fórí ara yín mo ní ẹ̀ sì bá pàdé bí brọ́dà yẹn ti wá rí mẹ́sẹ̀gì mi làwọn ẹ̀ bá pè mí padà pé èèyàn mi làwọn àwọn kan rí làwọn ní káwọn sẹ́ẹ̀dì ẹ̀ sí mi mo ní ẹ̀ bá máa sẹ́ẹ̀dì nǹkan báyìí sí mi wọ́n yẹ kó ti kílẹ̀ sí yín àwọn èèyàn kan ń bẹ tán bá ń kọ́ọ̀tì ọ̀rọ̀ wa ọ̀rọ̀ mi táwọn ọba máa kọ́ọ̀tì irú ọ̀rọ̀ wa yìí wọn péjì wọn ni wà relevant ẹ jẹ́ wọn máa ṣe lọ sí ọlọ́run tá à ń sìn yeyeyeye kálukú ní ọgbẹ̀sẹ̀ yọ balance but ó yẹ kó ti clear tá bá kọ́ọ̀tì fídíò mi kan àbí wọ́n kọ́ọ̀tì kíní kan ó yẹ kẹ́ ẹ̀ ti mọ̀ pé yìí ń tẹ́ni yìí ń wíre brother yẹn wá ní àwọn arò pé bóyá ahọ́n gbé yín ni mo ní ahọ́n ò gbé mi o yín tí mo fẹ́ sọ gángan nù mi ò sì wí rárá o ó ní mo tún wá ń wí mo fi ọba tó lẹ̀mí mi búra tó lè gbà tó bá jẹ́ pé nínú bí ìsìlámù ṣe wà ẹ̀rí kan wá wà wípé anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run tí mo sì nígbàgbọ́ nú ẹ̀ anabi sallallahu alayhi wa sallam wá ní kò sí tó burú ń bẹ̀ a lè rí àrímálẹ̀ àwọ̀rò a lè sògùn fẹ́ síyàn kẹ́ni tí ò nífẹ̀ẹ́ wọ́n gba tiwa ń túláàsì wàláhì tí mo bá rí ẹ̀rí pé anabi sallallahu alayhi wa sallam sọ bẹ́ẹ̀ ó sì rí ẹ̀rí tó dìndò mí ní sí ìsìlámù mọ́ àìrí lèmi fi nígbàgbọ́ ní ìsìlámù pé ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn ẹ̀sìn tó jẹ́ ó yé wa pé gbogbo ń tọ́ bá fi lè ṣàkóbá fọ́mọ làkejì ẹbọ ni ẹbọ ipe nítorí bá ti wá kíndìnrín màálù ọkàn wá ewé àkókò ọkàn wá èrè ọkàn wá kìnìkan tó bá ti jẹ́ báyìí
wọ́n máa gbé ọ gẹ́gẹ́gẹ́gẹ́ bí ẹyin adìẹ ni kó wá jẹ́ pé ànábì sẹ́nà wa ni kò sí tó burú bẹ́ẹ̀ máa lò káwọn èèyàn máa gbá tiẹ̀ àníká ti jẹ́ rẹ àti mo rẹ̀ máa nira káwọn èèyàn máa gbá tiẹ̀ ń túláàsì. mo tẹnáwó Islam mo wá rí wípé káì inna dina inda Allahi Islam. in tó jẹ́ kọ́lọ̀ náà sọ wípé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna zalika liman yasha. Èmi Ọlọ́run o Ọlọ́run lòun ò ní forí jẹ lẹ́bọ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá yàtọ̀ sẹ́bọ Ọlọ́run ní tó bá wù òun lè decide kó òun yá fi èèyàn. Sẹ́rí àyà yìí Ọlọ́run fi yọ ọ̀nà lọ́rùn gbogbo àwọn ẹ̀dá ni ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run fẹ́ràn gbogbo àwọn ẹ̀dá. Inna Allaha la yaghfiru an yushraka bihi. Tó bá fi ṣẹbọ pẹ̀lú mi yìí ní yáfi rẹ o. Sẹ́rí nínú ká sóògùn sọ́mọlà kejì ògùn kan bẹ́lẹ̀ Yorùbá táwọn yẹn máa ń ṣe. Tẹ́ bá gbalé tẹ́ bá rẹ́ǹtì lé lọ́wọ́ èèyàn tẹ́ bá wá fẹ́ rówó lé san àbẹ́ lówó ẹ̀ fẹ́ san èèyàn tún máa mú kọ láńlọ́ọ̀dù lọ́lé olóògùn pé ẹ bá ń ṣe kọ́ máa lé mi jáde kọ́ máa béèrè owó mọ́. Sí ẹni ire ní máa ń ṣe yíwọ̀n àbẹ́ níbí àáfàá máa ń ṣe fún yàn babaláwo máa ń ṣe kò sí ntọ́ jẹ́ kí wọ́n máa ṣe ju pé ẹlẹ́bọ mùsírìkí ni wọ́n tí ẹ̀ bá ti wá já mùsírìkí gbogbo ntọ́ bá tún crime ntọ́ bá tún commit mọ́ wọn ò ní rí i pé crime ni wọ́n mọ̀ rí i pé ọ̀nà mà náà mo gbalé lọ́wọ́ èèyàn ó wá fẹ́ lé mi jáde ṣe ọlọ́run tí ó jẹ́ kí mi wá rí ilé kọ́ èmi wá ya wèrè èmi wá yọ lórí ibú kọ́ ẹ bá ń ṣe kó tẹ̀ mọ́ ọkọ̀ jáde ni àbí kọ́ ọ̀yàn kẹ́ ẹ bẹ́ẹ̀ pé bàbá ẹ dákun yín sanwó yín but wọ́n fẹ́ gbọ́ ọ̀nà àlùmọ̀ kọ́rọ́ yín ó ní oògùn táwọn èèyàn máa bíyàn ṣé mo sì wà online sá am I communicating ṣé mo sì wà online torí ìbéèrè bó ti jọjà ìgbà pé bóyá kílẹ̀ wọn ẹ̀sìn wọn sọ pé Jalabi ọ̀dà kílẹ̀ yìí náà ń ṣe kazalika kuntum min qablu famanna Allahu alaykum. Tí mo bá ní tí ń jẹ́ Jalabi òye mi òkùnkùn rẹ̀ ilẹ̀ kan ni tó mashallah tó okay because mo rò pé bí àmì ìsìn online money tí mo bá tí ẹ̀rí kan bá wà tí gbogbo ń tàn sọ pé Islam ní kódà ìgbà tí brother yẹn ni àwọn tá ń kọ́ ti fídíò mi yẹn àwọn àbí tá ń kọ́ tiẹ̀ ọ̀nà 3 sí 4 ni mo fi ní gbàgbó lọ́rọ̀ mi àwọn kan bẹ àwọn Jalabi èmi àti wọn àjọ ní zu àjọ mú nǹkan lẹ àwọn kan bẹ ìjà tèmi àti wọn lè wípé bóyá pé nọ́mbà mi bóyá ráyè gbé bóyá béèrè fún kankan bóyá mi ò ráyè fún torí ẹnìkan mẹ́sẹ̀jì mi lálẹ́ àná èpè ní kàṣẹ mo ní ọ̀bùnmi lówó kíní kan mo ní kí wàá ní tèmi. àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ àwọn èèyàn kan wà ń bẹ àwọn jẹ́ ọ̀daràn ni wọ́n kì í ṣe mùsùlùmí kan tó lálàáfíà wọ́n kì í ṣe ní súnà àmọ́ wọ́n fẹ́ máa lo page àwọn náà sí page wọ́n dẹ̀ fẹ́ bóyá wọ́n ti monetize page wọ́n dẹ̀ ń wá owó nítorí wọ́n kù ní wípé ká máa fi orí oníjàlábí orí onísúnà ká máa forí kálukú gbára wọn pé ẹ̀gbọ́n tó wí pa yín ẹ̀yin náà ẹ̀gbọ́n tẹ́lẹ̀ yìí náà wí ẹ̀gbọ́n tó wí sẹ́ni táwọn ọba ti máa kọ́ ti fídíò kí wọ́n máa gbé nǹkan kan wá síra wọn péèjì wọn ò lè wà relevant àmọ́ bí rọ́bà gbéra ti rìn lógún ọdún òdodo bá a ní rìn oṣù kan òdodo ń bọ̀ wá borí irọ́ nígbà táyà oníjàlábí bá ń káyà yìí pé yá ayyuhalladhina amanu gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo nínú tafsiri sọfàtù tafasiri yìí ti Sheikh Muhammadu Ali Sobuni ó wà ní nadahum bil lafsil iman ọlọ́run ọba pé gbogbo kálukú pẹ̀lú ohun pé ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ ẹ̀yin dà sàmì pé tá bá bẹ̀yìn léèrè wípé kùtìbà alaykumu ziyamu tó tẹ̀lé pé ọlọ́run sí àwẹ̀ lọ́rùn èèyàn léyìn lórí lẹ́yìn yá ayyuhalladhina amanu
kutiba alaykumu ziyamu Ọlọ́run sí àwẹ̀ lọ́ranyàn lé yín lérí àṣìyàmù tọ́lọ́run bá sí lọ́ranyàn yìí tí babaláwo àbí àbọ̀rìṣà bá fẹ́ bá àgbàwẹ̀ ni ìwọ kọ́ lọ́run bá pè o tá bá bi yín léèrè pé kí lẹ fi ní kò lè gbà àwẹ̀ ẹni torí pé kò gbọ́ lọ́run bá gbọ́ àwọn náà sì gbà pọ́ kan lọ́run pé Ọlọ́run bá kan bẹ o ló dá sánmà ló dá ilẹ̀ o ló ń dá wọn o ní tí wọ́n fi ń jẹ́ káfíìrì ni pé wọn àfọ́lọ́ níjọsìn ni o ẹ̀kejì ni pé iyyaka na'budu wa iyyaka nasta'inu ká fọ́lọ́ níjọsìn ká tún wá fún pé tá a bá ń wá ràn lọ́wọ́ gẹ́gẹ́ bí àdìsí tí Ànábì sallallahu alaihi wasallam sọ fún ìkànnì sọ̀hábà wípé ya Gulam Ibn Abbas radiyallahu anhu pé ya Gulam inni u'allimuka kalimati Ànábì sọ fún pé mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan fún ọ àkọ́kọ́ ni fasillah ya fasik sọ ìwọ Ọlọ́run sọ ẹ̀ fasillah tajiri wutujahak tó bá fi lè sọ ìwọ Ọlọ́run bígbà ọ̀rọ̀ pọ́lọ̀ ń bẹ wájú ẹ̀ báyìí tó bá ti lè sọ ìwọ Ọlọ́run náà mọ̀ gáìdì ẹ̀ Ọlọ́run ní fi ọ́lẹ̀ ìsáàsà alítàfàṣẹ àlèlà tó bá ń béèrè nǹkan Ọlọ́run ni ó ti béèrè o wà sásítà àǹtàfàṣà ìgbèlà tó bá ń wà náà lọ́wọ́ Ọlọ́run ni ó béèrè ràn lọ́wọ́ ẹ̀ àwọn àbọ̀rìṣà yìí tẹ̀yìn sọ pé wọn ò lè gbààwẹ̀ yìí wọn ò deny nínú ẹ̀mí wọn ká gbà pé wọ́n gbà pé Ọlọ́run bẹ o pé Ọlọ́run náà fi ní Ọlọ́run lọ́tọ̀ o wọ́n wá ní Ṣàngó Ọya Ọbàtálá ọba takuntakun Ọ̀ṣun ní wàsáìlù ni o bí àtẹ̀gùn sọ́dọ̀ Ọlọ́run pé Ṣàngó lè bá wọn bí àbùkátà gẹ́gẹ́ bó ti jọjá sí pé ọ̀gọ̀rọ̀ tiyín náà ẹ̀yin náà ń pera yín ní àáfà ẹ̀yin ń pera yín ní mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ni pé ẹgbọ́ ló ń gbọ́ iyyaka na'budu ẹ̀fọ́n lọ́wọ́ bá níjọsìn ẹ̀fẹ́ lẹ́fín kírun ó wá kú wá iyyaka nasta'in ọ̀dọ́ rẹ̀ ló kù tẹ́tí máa wà náà lọ́wọ́ sẹ́mi pé ń tọ́sọ àwọn abọ̀rìṣà ìdá abọ̀rìṣà náà ni wípé wọ́n ń lu àwọn kankan wọ́n lè pe àwọn ìyá wọn wọ́n lè ní ìyá àwọn sòròǹgà ọmọ yín nì òun dọ̀ ọmọ yín lónìí ìbá akọ́dá ìbá ṣẹ̀dá ìbá kìnní kan wọ́n lè máa kí àwọn ìyá ayé ẹ̀yin náà wá ń pera yín láàfà ẹ̀ ń pera yín ní mùsùlùmí ẹ̀yin náà tún wá ń ṣe ìmùlẹ̀ àwọn àgbà ìtumọ̀ rẹ̀ ni wípé ìmùlẹ̀ àwọn àgbà àwọn ayé àwọn àjẹ́ téèyàn bá ti lè darapọ̀ mọ́ wọn ó jẹ́ kéèyàn máa rí téèyàn ṣe ní rọrùn ìwọ mùsùlùmí náà sì tún nígbàgbọ́ débẹ̀ tábà ara àwọn àfáà ní súnà àbáwọn àfáà tí wọ́n èso ní súnà tábà mú sí fún yín pé ẹ fi wọ́n lẹ̀ kò yé wọn ní ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n lè má ṣẹlẹ̀ ẹbọ tẹ́lómi náà kó sí ẹbọ síríkùlẹ̀ asgari ni bóyá wọn tí kó sínú síríkùlẹ̀ akbar wípé bóyá ẹbọ kékèké ni ẹ̀yin gẹ́gẹ́ mọ̀ nínú ẹ̀mí ara yín wípé ẹ kì í ṣe mùsùlùmí pẹ̀lú ntẹ́yìn gẹ́gẹ́ dáwò òkùnkùn ní kòkó nínú ọmọ mọ̀nù àárí nínú yín àpòpọ̀ àwọn tábà fẹ́ bá yín mú sí rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀yin tẹ́ láyà níta gbangba tẹ́ ń sọ wípé àwọn àjẹ́ Saudi ni wọ́n gbọ́kùrì sí ìyè àwọn tilẹ̀ wa ń bí wọn gbọ́kùrì sí ìyè o ìtumọ̀ rẹ̀ ni pé nígbàgbọ́nú nígbàgbọ́nú Al-Qur'ani nìyẹn èyí tẹ́ nígbàgbọ́ sí o ní àwọn èyí tẹ́ bá fẹ́ yọ lò ẹ fẹ́ jà sílámù lólè o ní pé ẹ fẹ́ han Suratul Mulku gẹ́gẹ́ bí ìkan nínú yín ẹ wò ẹ̀yin náà ẹ wò péjì kan wà àwọn oníjàlábí lónìí orí burúkú tẹ̀ ń dẹ́wò ń bẹ̀ yẹn kọjá sísọ ọkọjá sísọ ọwá ní asínà aláàánú tó dájú kí a fi wá owó àwẹ̀ sẹ́ńgbọ́ asínà aláàánú tó dájú kí a fi wá owó àwẹ̀ wọ́n ní mo yọ̀ǹda iṣẹ́ yìí nítorí Ramadan mo yọ̀ǹda iṣẹ́ yìí nítorí Ramadan ni o mo fi Ọlọ́run tó dá mi búra fún yín pé àṣírí tó pé ni bẹ́ẹ̀ sì ni ó dájú tààrà àyàfi tí ọwọ́ ayé bá pọ̀ jù lára ẹnìkan ló kù ó wá ní ẹ lọ bá mi wá ewé ewúro òòjọ́
ẹni kí àwọn àlùfáà bá yín han ya Latif sí gbogbo ara owó 1000 tuntun oníkẹlẹ wá 1000 báyìí kẹwàá wá ewé ewúro òjọ ẹ wá ní káwọn àfáà bá yín han ya Latif wípé ẹwọ ẹni tó pè dẹ̀ ní mùsùlùmí o àwẹ̀ súnmọ́ ìgbà tí àwẹ̀ kù bí ọ̀la sọ̀tọ̀la ló fi iṣẹ́ ìkalẹ̀ ó wá ní asínà aláàánú tó dájú kí a fi wá owó àwẹ̀ ó ní mo yọ̀ǹda iṣẹ́ yìí nítorí Ramadan ni o mo fi Ọlọ́run tó dá mi búra fún yín pé àṣírí tó pé ni bẹ́ẹ̀ sì ni ó dájú tààrà àyàfi tí ọwọ́ ayé bá pọ̀ jù lára ẹnìkan ló kù ó wá ní ẹ lọ bá mi wá ewé ewúro òjọ ẹ wá ní káwọn àfáà bá yín han ya Latifu sí ara 1000 nínú yín kan náà lẹ sọ wípé àwọn àjẹ́ Lárúbáwá inú yín náà lẹ sọ pé àwọn àjẹ́ Lárúbáwá ni wọ́n gbọ́kùrì sí ìyè pé àwọn àjẹ́ tí wá ń bí wọn ò gbọ́kùrì sí ìyè o ẹ ti kọ́kọ́ level ground ẹ ti kọ́kọ́ yóò yàwọn yà yí pé kùrìsí yìí ò ṣiṣẹ́ lọ́dọ̀ yín ń bí alámàmí ẹ wo àwọn kan wọ̀nyí ẹ̀yin kan náà lẹ jáde ní àwọn àjẹ́ Lárúbáwá ni wọ́n gbọ́ kùrìsí yìí torí pé tá a fara àwọn àfáà tí wọ́n sọ pé ní ń bẹ náà àwọn jálàbí náà tọ́jà pé ẹni eré ń bẹ nù wọn ń bẹ nù àrídọ̀bìlì kúfùrí kíni kúfùrùn kánìkan jáde láàrin wọn kó wá ní àwọn àjẹ́ Lárúbáwá ni wọ́n gbọ́ kùrìsí yìí o àwọn tilẹ̀ wá ń bí wọn ò gbọ́ kùrìsí yìí o kánìkan kọ́ mọ́ àlẹ́ ṣe rọ́ọ̀dù fún àwọn pages wọ̀nyí nídò lẹ́yìn rí táwọn oníjàlábí gangan wá tẹ̀ bàtà àwọn page yìí táwọn kọ́ọ̀tì ọ̀rọ̀ wọn jáde pé kí lẹ́yìn ṣe yìí ẹ bọ́rẹ̀ oníjàlábí wo nínú àwọn tí wọ́n defend jàlábí wọn àtọmọ tí máa ṣe bí àtúnwò kó sínú kámẹ́rà ọmọ tí máa defend bàbá rẹ̀ kò ní takú eléyìí àkọ́kọ́ náà sẹ́rí oògùn yìí irọ́ ni nínú àwọn oògùn tó wà lẹ́yìn Yorùbá tí màá padà mọ́ mẹ́nu bà nìyẹn ó ní àwọn oògùn pàjáwìrì kan tí Yorùbá mú wọ oògùn irọ́ ni àṣírí bí ọwọ́ àṣírí yóò ṣe bò tẹ́fẹ̀rẹ́ àwẹ̀ gbà oògùn orí bẹ́ẹ̀ tí ẹ bá wà nù dé pé ìdè Ọlọ́run onílà pẹ̀lú ìtọ́lù sí pé ẹ fẹ́ ba ìdẹ́jẹ́ lára èèyàn ìdè ní agbá kọ́dẹ̀ ni tí ìdè bá wà lára ẹ̀ Ọlọ́run bá láàánú mọ́sà kó wáyọ kò sí ntẹ́ nínú nǹkan tó rọrùn jù láti lè fi ba ìdẹ́jẹ́ tó Kùránì ò sí gbogbo tó kù lábẹ́ ni mùsùlùmí èèyàn ní nígbàgbọ́ nu kùrìsí la hawla wala quwwata illa billah ayatul kùrìsí kò sírú àdójúkọ náà wípé yìí dé ọwọ́ ayé kíní kan ẹ wá kọ́kọ́ ní àwọn àjẹ́ Lárúbáwá ni wọ́n gbọ́ Kùránì yìí ókè tó bá jẹ́ wípé ń táwa rí pé lẹ́ ń pè ń jálàbí pórí burúkú ni tó bá jẹ́ pé àwọn eléyìí táwa ń kọ́ ti jáde tá à ń rí ilẹ̀ yìí náà jáde lẹ́ ń ṣe rọ́dù fún àwa náà ní alhamdulillah jẹ́ pé àwọn ènìyàn ń so ń jálàbí náà àwọn tí wọ́n jó ń jálàbí gẹ́gẹ́ làwọn náà ń gbógun tì í but ẹ fa àwọn eléyìí lẹ̀ àwọn tí wọ́n ń polówó wípé ọmọkùnrin kan bẹ tí mo ṣe rọ́dù fún níjọ́ ní ìdájí báyìí ìdájí àjìmọ́ná kọ́dà àti ìkásùbà tí mo fi jáde ó ń gbé ológbò sínú kòkò ó sì kó gbogbo nǹkan kalẹ̀ àfáàní ọlọ́mọkéwú kódò ní mọ́sálásí jímọ̀ tó mo wá bí mo ti tún ṣe fídíò lórí rẹ̀ ńjọ́ yẹn bí mo ti ń ṣàlàyé lórí ẹ̀yẹn èwo nínú ẹ̀yin oníjàlábí lẹ wá jáde pé ìwọ wa ń polo ìmùlẹ̀ àwọn àgbà asínà tó yára mú 300,000 wá ní kíákíá tẹ bá rí àwọn kan tó ọmọkùnrin yìí máa ṣàlàyé lójoojúmọ́ la hawla wala quwwata illa billah in tí ò jẹ́ ẹni ṣe rọ́dù fún ni wípé bákan náà ni gbogbo yín in tí ń polówó òun lẹ́yìn náà ń ṣe in tí ń polówó yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ó lè ní ẹwà ẹ̀yẹ òǹbẹ̀ ó lè ní tẹ bá wá kánákáná ẹ wà ńlá nínú ẹ wà wá òbí àbàtà
ẹ wá wá 16 tẹ̀rí tí bá ń ṣàlàyé oògùn báyìí yóò tẹ ifá sókè ara rẹ̀ bá tí máa ṣe program báyìí yóò mú ifá ó lè mú ifá ọ̀kàrà wá ó lè mú ifá ìdí ogbè wá ó lè mú ifá òtúrúpọ̀ wá yóò kọ́ mọ àwọn fagidi ní o pẹ̀lú oríkì rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. gbogbo ń tó jẹ́ haram ní ogun ẹbọ lẹ fẹ́ fi ṣe àwọn èròjà tí tún wá ń kà kalẹ̀ ó tún jẹ́ nǹkan àwọn ọmọ rahmat. èmi ṣàlàyé nípa aláǹgbá mo ṣàlàyé àwọn benefit tó wà lára ẹ̀ gbogbo tí mo wá lè yẹn lè fi ṣe yìí kò sí kankan bẹ̀ tó jẹ́ ìyọnu ayé kò sí asínà ọ̀la ń bẹ̀ ìwòsàn ok ẹ bẹ̀rẹ̀ sí bàbá aláǹgbá ṣebí wọn náà sọ pé kò sí jálàbí ok awárí kan nínú yín ó wá ní ẹjú ọ̀gà ó ní ẹ lu ọ̀gà ẹ sì lu ọ̀pọ̀lọ́ ó ní ẹ lè jẹ ajá èmi ní ẹ lè jẹ aláǹgbá ààrẹ nìkan tó là lè jẹ ọ wá ní ẹ lè jajá ẹ wá lè máa pè ní bàbá alájá torí para yín ni ẹ fẹ́ sinmi lẹ̀ Yorùbá ajá tá nẹ́bí sọ́nà sọ pé kullu zina bin mina sibai fa akiluhu haramun gbogbo ntọ́ bá ti jẹ́ ẹran ntọ́ bá ti ní ọwọ́ ọjà gbogbo ntọ́ bá ti ní èékánná tó lè fi pa ẹranko mi haramu ni ẹ gbọ́dọ̀ jẹ wa kullu zi mikhlabin mina tayr àti gbogbo ẹyẹ tó bá ti jẹ́ ẹyẹ tó bá lè jà bí àṣá bí kánákáná àwọn ẹyẹ tó jẹ́ pé ó ní ọwọ́ jà tó lè fi bá ẹranko mi jà Ànábì ní fahakilu haram èèwọ̀ ní ká jẹ arínásù pọ̀nyẹ̀pọ̀nyẹ̀ o ẹ ní takò àwọn ẹni wọ̀nyí ẹ ní ṣe rọ́ọ̀dù fún èèyàn ń sọ nǹkan tó burú ẹ ní ṣe rọ́ọ̀dù fún but ẹ fẹ́ ká gbà wípé nínú jálàbí náà ló wà. mi ma bóyá am I communicating? Àkọ́kọ́ nínú nǹkan tó jẹ́ kẹ́ balance ni wípé ẹ kọ́kọ́ ní belief nínú àwọn hadith tẹ́ bá ti mọ̀ wípé ọ̀tà kò ń tẹ́ ẹ fẹ́ máa ṣe ẹ ṣe ń kárò ẹ̀ ẹni hadith yẹn tí ó bá ti lọ pẹ̀lú ayal Quran ẹ nílò ẹ sì ń ṣe maulidi wọ́n ní kílẹ̀ rí ẹ ní ànábì ń gbàwẹ̀ ńjọ́ Monday sáyà Al-Qur'an ló gbọ́n wá ànábì ń gbàwẹ̀ ńjọ́ Monday sallallahu alayhi wa sallam. ẹ̀ ń sòkú àwọn àfáàní ẹ̀ ń sòkú bíbá tẹ́ ń ṣe ìyàwó eléyìí ò sínú súnà ẹni ànábì ní rí àmọ́ àtàkùn bíi duwayi wa sọ́dàkà ànábì ní ẹkẹ́ àwọn òkú yín pẹ̀lú ayé Al-Qur'an nìyí ẹ máa píkì àwọn hadith wọ́n jẹ́ hadith maudu wo wọ́n jẹ́ hadith da'if wo tó bá ti lè ṣe déédéé ntẹ́ ẹ fẹ́ lò ókè tó bá jẹ́ pé ntàwà gbọ́yé pé ńlẹ́bọ ní jẹ́jàlábí àwọn ará àwọn èèyàn kan tí wọ́n ń polú ẹ̀ ẹ̀yin náà wá jáde ẹ̀ wá ń ṣe rọ́dù lórí wọn pé ẹ̀yin náà wá ẹ̀yin wọn táyìn bá tẹ̀bà tí wọ́n ẹ̀ ní ráyè ti wà but ẹ̀ wo àwọn èèyàn yín tí wọ́n ń bayé jẹ́ tí wọ́n ń polú ẹbọ but ẹ̀ tẹ̀bà tí èmi tí n bá ti sọ̀rọ̀ ewé ìwọ ọmọ náà dáadáa wọn astagfirullah mi fẹ́ ọkà jábọ́ ni but ọmọ náà dáadáa náà ní o but ọkà jábọ́ for now ni ìgbà tó ní wáyé tẹ́mi fi sọ̀rọ̀ akọgùn ọlẹ́ mi sọ̀rọ̀ akọgùn ọní ṣe má pe nọ́mbà yìí ọní wáyé tẹ́mi fi sọ̀rọ̀ akọgùn wípé kò yẹ kí n sọ̀rọ̀ akọgùn ọjà bọ́ ni I'm sorry to say but ọmọ náà náà ní o but ọkà jábọ́ for now ní o ọní wáyé tẹ́mi fi sọ̀rọ̀ akọgùn ọní ṣebí ọ̀rọ̀ ajíwà àti abátú sàwọ́dá nìkan lọ́yẹ kí mi máa sọ kí lèmi bá débi kí n máa sọ̀rọ̀ ewé ìbò tújẹ mo á wò pé tí mo bá dákọ̀ ewé làpálàpá ọmọ náà fi jà màdákàlá òfin náà ọmọ náà dáná ní but àkàyé àlọ́ báyìí náà ọmọ náà dáná ní náà permanently ọmọ náà dáná kan ní o tọ́pọ̀ tí bá múra kẹ̀kẹ́ bẹ́ẹ̀ bá rọ̀ ìgbà ó wá tún ní àwọn kẹgbẹ́ kan jọ ìtàn táwọn kó jọ fún nísìnyí pé lórí mídíà yìí àwọn fẹ́ fọ orí mídíà mọ́ nínú àwọn tó yẹ kí wọ́n fọ ọmọ gẹ́gẹ́ ìwọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tó yẹ kí wọ́n gbé kí ló ń sábà yìí báyìí mi ìmọ̀ bóyá
à ń tẹ̀lé mi torí pé àyà Al-Qur'ani pé tọ́lọ́wọ́n bá ní yá ayyuhal ladina amanu kutiba alaykumus siyamu ọlọ́run ní gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ọ̀ranyàn lèmi rọ̀wọ́n bá ṣe àwẹ̀ lé yín lérí kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun ọlọ́run ní gẹ́gẹ́ bí mi rọ̀wọ́n bá wá sílẹ̀kùn ìkàlẹ̀ mashallah sheik bó ti rí nìyẹn o àmọ́ wọn ò ní í ṣe bẹ́ẹ̀ ìgbà tí sheik Muhammadu Ali Sobuni ní ọlọ́run ní òun pè wá pẹ̀lú imani pé kùtìbà aleikum ziyamu ọ̀ranyàn ní àwẹ̀ o ó wá ní ayé fúrìdà aleikum siyamu sáàrì Ramadan ọlọ́run ló ń ṣe àwẹ̀ Ramadan ní ọ̀ranyàn lé àwa mùsùlùmí lórí kàmá kùtìbà alal ladina min qablikum ó wá ní ayé kàmá fúrìdà alal umamin qablakum bó ti ṣe lọ́ranyàn lórí àwọn tí wọ́n wà níwájú yín la'allakum tattaqun bẹ́ẹ̀ bá tiẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ̀ litakunu minal muttaqina lillahi al-muqtanibina li maharamihi ẹni tó jẹ́ pé yóò lè jìnnà ẹ̀wọ̀ ó ní la'allakum tattaquna bóyá ẹ̀ tiẹ̀ páyọ̀ ọlọ́run ní tẹ̀ ń bá bọ̀ tẹ́lẹ̀ ẹ̀ lè fi kalẹ̀ tafsiri yìí súnmọ́ tòsí tóní sufi ọba tí ọba máa lo tafsiri náà wẹ̀ yìí ó súnmọ́ kọ́ máa lo sọ́fàtù tafsiri náà tó n táwọn náà tún sí ni pé la'allakum tattaquna ó wá ní ayli takunu minal muttaqina lillah bóyá àwẹ̀ tiẹ̀ lè jẹ́ kẹ́ tiẹ̀ páyọ̀ ọlọ́run kẹ́rù ọlọ́run ó bà yín ẹni tó bá páyọ̀ ọlọ́run tó máa sọ pé ó fẹ́ sí ìmùlẹ̀ àwọn àgbà ṣé al-yumkin sọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ kí ìmùlẹ̀ àwọn àgbà àti páyọ̀ ọlọ́run kó sì wà nínú ọkàn ẹ̀dá kan ó wá ní ayé litakunu minal muttaqina lillah al-mujtanibina li maharamihi ẹni tí ó lè jìnà sí gbogbo ntọ́nà bá ní haramu lélẹ́ yẹn mọ́ dédé ẹ̀ tabanibọ́yá ẹ̀ ń wẹsẹ̀ ẹ̀ ń gúnṣẹ́ wọn sáà sọ pé ọṣẹ ń gangan wọn gbára lé tányányá wọn sọ wípé ọṣẹ yẹn gangan ni ó mú owó wá fáwọn wọn gbà pọ́lọ̀ náà ni ó ṣe wọn kà ń wẹ̀ náà ni pé bọ́yá ẹgbẹ̀ sí síríkùlẹ̀ asgari àbí sẹ́rí àyá Al-Qur'ani pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha òun ní forí jẹ gbogbo ẹlẹ́bọ lówí ọlọ́run ọ̀yànnà náà pé síríkùlẹ̀ asgari o yíkẹ́ bọ́yá sẹ́tẹ̀ bá ń wẹsẹ̀ ọ̀sẹ̀ ìtajà nísì kò sọ pọ́sẹ̀ gangan ní òsè o bọ̀ tí ó kàn gbà yí pé tó ń bá wù ẹ́ yóò tètè yá ọlọ́run náà lọ gbára lé bọ̀ tí ó kàn lu ọ̀sẹ̀ yẹn ní asbab pé tó ń bá ti ń wù ẹ́ ọwọ́ ò ní dí ọ̀nà ọmọ la wọ́n máa bọ̀n lówó sẹ́pẹ̀ alẹ́ ní àkótí kó sínú síríkùlẹ̀ akbar àmọ́ kó sínú síríkùlẹ̀ asgar ṣe bí ẹnu la fi pín méjèèjì sọ́lọ̀ ń fírí èèyàn ok tí ẹ bá kó sínú síríkùlẹ̀ asgari náà ṣe ayé authorize ẹ pé nígbà tí o ti kó gbé jáde nínú ẹ̀sìn kọ́ máa ṣe lọ. sàpé torí pé ẹ̀yin kan máa ń pè mí ṣé èyàn tí wàá di mùsùlùmí tí ẹ bá ti wẹsẹ̀ èyàn onígbàgbọ́ nù ẹ̀yẹ́ kan lò ó pé àsìbáàbù ni ọkọ̀lẹ̀ gbé dé wàrà. bá rí ẹni tí ọjẹ pé lọ́wọ́ báyìí ọjọ́ ń jálàbí àwọn àjọ ń gbàwé yìí lọ́wọ́ níbi tí mo bọ́rọ̀ dé yìí ṣé ọ̀ ń bẹ nínú àwọn tó lọ́ọ̀ ní kọ́ gbàwé nínú ẹ̀mí ara ẹ̀ ṣé tó bá gbọ́ yá ayyuhalladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ ẹ nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ tí wọ́n ti wá ẹ wá nígbàgbọ́ tó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ nígbàgbọ́ pẹ̀lú Al-Qur'an ǹjẹ́ tí ẹ bá gbọ́ yá ayyuhalladhina amanu pẹ̀lú ntọ́ tó wà ní ọkàn rẹ pẹ̀lú nǹkan tó máa ń ṣe ẹnìkan nínú yín ò ní jáde nísìn kẹ́sì rọ́dùrú ẹni tó bá ní ìmọ̀lẹ̀ àwọn àgbà ẹni ó nọ́mà àwọn àgbà máa dínà mọ́ yẹn àmọ́ tí a bá ti ṣe tiwọn wọ́n fi ọ́ lé wọ́n máa ṣe tiẹ̀ lọ ṣé mo pé ẹ ní kọ́ndẹ́mù ẹ̀
ẹ ní condemn ẹ gbogbo tó gbé yẹn jáde kó nú ẹ̀sìn pátápátá lẹ́ ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ara ẹ̀sìn Islam ni láwọn bòmí Islam gbààyè lọ́dọ̀ tiwọn Kírísítẹ́nì ò tó nǹkan àwọn náà ń jẹ́ mùsùlùmí àwa lè rí ní alẹ́ rẹ tí ń jẹ́ mùnáfíkì láàrin wọn tó náà ń ṣe nǹkan ẹbọ lábẹ́lẹ̀ àbí tó náà ń ṣe àwọn nǹkan tó gbé yẹn jáde nínú ẹ̀sìn tó ń àmọ́ sẹ́rí tó jẹ́ kí wàhálà tọ̀dọ̀ wọn ó sinmi ni wípé àwọn tí bá ń ṣe nǹkan síríkù yìí àwọn èyí ṣe ń wà sí ìròpẹ́ gbọ́n mi yé àwọn ẹlẹ́bọn bẹ láàrin àwọn náà táwọn náà máa sóògùn àmọ́ àwọn tó wá ní jẹ́ ń wà sí àwọn ń fàájì ń bẹ láàrin wọn náà àmọ́ àwọn wà ní jẹ́ ń wà sí àwọn náà oníjàni tó yẹ pé wọ́n lè máa báyàwó ìyàwó ya fọ́tò ẹ̀yin happy birthday tẹ́ mọ kí àwọn èèyàn káàkiri tẹ́ ya fọ́tò àwọn èèyàn tẹ́ mọ pósì wọn lórí péjì yín ẹ̀yin kan náà lẹ́tọ̀ọ́ lẹ́yìn sí wá sí ẹ̀yin kan lẹ́lẹ́ máa ẹ̀ ní Ramadan lecture ẹni wá sí ní ojú ráyè o ẹ̀ máa sòsì ẹ̀ máa ṣeré gbé ẹ̀ lè ṣèyí tó wù yín ẹ̀ lè máa jó àwọn èèyàn tó wà láàrin tiwọn bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe ń wá sí àwọn náà ń sòsì but ìṣòro táwa ní ni wípé ẹ̀yin ń ṣẹbọ ẹ̀ tún wá ń ṣe wá sí ẹ̀ ń ṣẹbọ ẹ̀ ń sòsì ẹ̀ tún wá jó ní wá sí ní tó ń dá wà lálẹ́ gangan nìyẹn ìran Yorùbá èrò wa pọ̀ tí ń defend Jalabi ẹ̀jẹ̀ mọ́ra let me hear what èrò pọ̀ tí ń defend Jalabi nílẹ̀ Yorùbá torí pé láàrin ìran Yorùbá ogun jáwó gan ogun tó wá já owó náà làwọn ogun wọn yín bí ẹ bá já àfa nílẹ̀ Yorùbá tó bá kàwé kódà kó kàwé kó gba dókítọ̀ kó ìwé òun ní pé ibi kọ́mọ bí Jalabi tí ẹ bá já àfa nílẹ̀ Yorùbá tí bá ṣiṣẹ́ báńkì owó tí ò lè gbà lọ́dún kan tí ò lè generate nínú báńkì yẹn láàrin ọdún kan nídìí Jalabi ni ó ti gbà tí ẹ bá kàwé nílẹ̀ Yorùbá tó bá já àfa Yorùbá tó bá tún jẹ́ lọ́ọ̀yà ogun náà ni wọ́n mọ̀ sí lọ́jà sí pé tóun náà bá pèrè ní lọ́ọ̀yà barista kìnìkan tóun náà bá jó wá sí the next ìdágbàdà ní pé mi wá sí lẹ́nu ọ̀rọ̀ padà máa defend Jalabi náà ni torí pé Jalabi òun gangan òun ní bí owó ìṣòro tí Yorùbá nínú wàhálà ta ní gangan torí pé wọn à ní òwò wọn à ní kankan tí wọ́n ń tà ẹ̀yin ẹlẹ́rìí títọ̀ kì í sìn ẹ̀ka lọ́bẹ̀ la hawla wala àwọn Yorùbá wọ́n ti take over títọ̀ pátápátá wọ́n ti gbà wọ́n ti ajákẹ̀ wọ́n bẹ̀m̀bẹ̀ 247 wọ́n ń pè wọlé Christian bẹ̀m̀bẹ̀ tó náà ń wòrà wò ẹ pè wọlé ẹ mú nọ́mbà ọmọ March 1990 ni wọ́n bí ọ April 14 báyìí lẹ gbé wá Leonie Scorpion bí wọ́n ṣe ń sọ nìyẹn àwọn mùsùlùmí bẹ́ẹ̀ táwọn àfáà náà ń bẹ́ẹ̀ wọn náà kọ́ jẹ́ lànà kúfúrú wọ́n jọ ń wúra wò fáwọn èèyàn ni the same thing tí pásítọ̀ bá sọ tó náà ló ń wúra wò the same thing làwọn oníjàlábí náà ń sọ wọ́n pọ̀ lórí títọ̀ kí n sì débi pé subhanallah àwọn ènìyàn wá nílé kéwú wọ́n ń bẹ́ẹ̀ àwọn kírísítẹ́nì wọ́n máa pè wọlé lọ́dọ̀ àfáà yóò máa dá wọn lóhùn tó máa ní kì í ṣe gbogbo nǹkan la lè ṣàlàyé lórí atẹ́gùn bóyá kẹsàn ó consultation tá a bá parí kí ẹ pè ká mọ torí n tó gbé jáde ń bí nísìnyí pé alásìkí nìyí torí pé but wọ́n kàn ní ẹ máa bínú kí ẹ sì ṣọ́ra fún àwọn nǹkan pupa ní lílò but àwọn nǹkan tá a lè sọ ní orí atẹ́gùn ní àmọ́ tá a bá ti tán tẹ́ bá pè wá padà lórí nọ́mbà tá a drop yẹn a lè ṣàlàyé àwọn wàlẹ́ fọwọ́lẹ́ ilé wọn fọwọ́lẹ́ gidi wọ́n dẹ̀ establish yẹ sẹ́wárí wọn ò lè dì wọ́n lọ́wọ́ mú wọn ò lè ṣe lọ́dún lórí wọn ò lè sọ pé tí wọ́n ń ṣe wọn dáa torí pé oníjàlábí ni gbogbo wọn the same thing àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn kàn máa gbé tí wọ́n náà wọ́n rí TikTok ní táwọn náà ṣe náà
ṣé ìgbàgbọ́ yìí pẹ̀lú àwọn nǹkan tí yẹn ní tí ò mọ babaláwo tí ò mọ babaláwo tó jẹ́ pé tí babaláwo bá fẹ́ bá wa gbààwẹ̀ Ramadan sí á ní àwẹ̀ yìí sáwẹ̀ tiẹ̀ ẹ̀yin ẹ̀ṣẹ̀ mùsùlùmí nígbàgbọ́ nú Ọlọ́run lẹ́ẹ̀fì sọ pé kò lè gbà ṣebí ìgbàgbọ́ ni ò ní nínú Ọlọ́run kò nígbàgbọ́ sí Ànábì sallallahu alaihi wasallam gbogbo ntànàbí sallallahu alaihi wasallam mú wálẹ̀ yín náà ti dìnnà yẹn rẹ̀ tán yìí ẹ̀ ń pè àdìsí Ànábì sallallahu alaihi wasallam nírọ́ láti lè gbé tí yín wọlé kílẹ̀ yín náà ó jọjá sí pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha wa huwa a'lamu bil muhtadin. ẹni yìí ní ẹjọ́ sí wá sí ni àbí èwú èwo lọ́jọ́ lójú tiẹ̀ ẹ jẹ́ ká gbọ́ èwo lọ́jọ́ lójú tiẹ̀ Oyètọ́lá Yọmí ṣé mùsùlùmí ni wọ́n ní sí ni orúkọ yìí ní sí bí mùsùlùmí ni ó ní o bí kírísítẹ̀ ni o bẹ́lẹ́bọ ni ó ní o èyàn ò lè sọ bọ́tọ́ bá jẹ́ mùsùlùmí náà àwẹ̀ tá à ń gbà wọ́n fẹ́ ká máa sọ̀rọ̀ àwẹ̀ ká máa ṣe wá sí àwẹ̀ bóyá ntọ́ bá àwẹ̀ jẹ́ bóyá mo ti ṣe wá sí láàárọ̀ mo ti sọ ń wákà tí mo ní Mofolohunsho má ṣe bá àwọn àgbàwẹ̀ yìí bó ti wẹ̀ o mùsùlùmí o àwẹ̀ wa lófin tó mo tún ṣàlàyé pẹ̀lú wákà just kò pé 5 minutes tán kò tẹ́ pé 4 minutes gan mo ṣàlàyé kí ló lè ba àwẹ̀ jẹ́ kí ló lè ṣe nú àwẹ̀ kí làwọn kan tó lè ṣe tó èyí tó bá wá kí n ṣe léyìí máa ṣe èyí tó jẹ́ èyí tẹ́ rò pé bóyá jẹ́ wàásù náà mi ò filẹ̀ náà ìjọ ni mi ò máa ṣe wàásù èyí tó jẹ́ ìwòsàn ní Islam mò ń fàyè lẹ̀ mò ń ṣe kódà ẹ fẹ́ lérò pé bóyá nítorí báwa ń ṣe èyí tó wà lọ gẹ́gẹ́ ẹ̀ gan mo lè post ẹ wá lérò pé bóyá èmi gẹ́gẹ́ tẹ̀ bá ti Facebook yìí gan jẹ yín lọ yìí wá ìtẹ̀ tẹ̀ bá ti Facebook bóò ni wọ́n ṣe mọ̀ pé mi bẹ lórí Facebook tí wọ́n bá ní wá ìtẹ̀ mi fi tẹ̀ bá ti Facebook bóò ni wọ́n ṣe mọ̀ pé mi wà lórí Facebook àbí. àwọn nǹkan tí ó yẹ ká ṣàlàyé fúnra wa ìntẹ́ fẹ́ ni wípé bí Ramadan ṣe wáyé nísìn kíkà mú ayé alukuran kákan máa tú amu asibaladina jitarawu sayyiat kama Allahu akbar oh masha Allah ìntẹ́ fẹ́ ni pé ẹ fẹ́ máa gbọ́ wá sí bíbà tẹ́ ń gbọ́ orin kíkà kan kẹsà máa rí bíbà tẹ́ bí ẹ tatẹ́ náà bíbà tẹ́ ẹ ń fa yẹn nájú kẹ́yìn máa condemn anybody ká máa sọ̀rọ̀ wọn ẹ má sọ̀rọ̀ torí ẹ mo fi ní kó pa fóun yẹn ẹ má sọ̀rọ̀ ẹ bọ ẹ kàn sọ tó yẹ yín ẹ má fi kálukú lẹ̀ ẹ tírìtì wá sí ẹ tírìtì bóyá ká tírìtì tọ́lák bóyá ẹni tó kọ obìnrin lẹ̀ àbí ìrìn àjò ájì kò sì síbi sẹ́ni bí onísùnà bá fẹ́ tírìtì ìrìn àjò ájì ẹ tírìtì ẹ pé àwọn wo ló yẹ kó lọ nínú àwọn tí ò yẹ kó lọ lé ń jálàbí wa ọjọ́ já sí pé gbogbo àwọn tó bá jágbèrò Mákà tó bá jẹ́ ń jálàbí tó o bá tẹ̀lé wọn lọ bígbà tó lọ sunwó náà ni torí pé gbogbo àwọn àyè tí ò ní túmọ̀ ni wọ́n kọ́kọ́ máa gbé ọ lọ tẹ́ ẹ bá tẹ̀lé oníjálàbí lọ ájì náà àwòlà wà ní. torí pé sẹ́ni tí wọ́n bá máa mú ilé àwọn àyè kan ibi ní tẹ́rà bábílẹ̀ àti ọyẹ dúró ẹ̀tọ́rọ ẹ̀sàdúrà bíi ẹni Ọlọ́run gbogbo nǹkan bídíà níbi tí ìyá ànábì sùn sí ìyá ànábì sàlásàlá tó yẹ pé kò sí ìtọ́ kan kì í sáàyè tó kò sí èyí ọ̀pọ̀lọ̀ lọ ájì kan lọ́pọ̀lọ́ fi ṣe sí ara rẹ̀ pé àyè tí ìyá ànábì sùn sí ibi tí ìyá ànábì sùn sí ibi ìkànnì ajára gbogbo àwọn nǹkan tí ẹ pé kò nítumọ̀ tí ò ní kankan ṣe pẹ̀lú ìrìn àjò ájì ibo ni masalasi bila kò ní kankan eléyìí ò sínú sí ájì o tó bá ti wọ Mákà nínú sí ájì ó náà ní pé kó wọ Mákà bí haram mi wọ Mákà wọnú haram lọ tawafu Safa Marwa kó dijọ́ tí sí ájì sí bẹ̀rẹ̀ kí wọ́n kó yín lọ Mínà láti Mínà kẹ́ padà sí ó di Àràfá láti Àràfá kó padà sí Muzdalifa láti Muzdalifa kó padà sí Jamura láti Jamura kó lọ Sọ̀kò tó bá ti Sọ̀kò tọ́jà yìí kó padà sí Mákà kó tawaf kó padà sí Mínà padà lọ bá tán o tẹ́ bá dé Madina lẹ́yìn Masjid Nabawi tó jẹ́ masalasi Ànábì sallallahu alaihi wasallam yẹn
tó jẹ́ pàtàkì kẹ́ máa kírun bẹ́ẹ̀ irun ọ̀ràn yẹn tọ́lá sọ pé ó lóore ju lẹ́yìn masalasi haram masalasi maka àti masjid al-aqsa masalasi mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó lóore jùlọ ààyè yẹn àtòfikẹ́ lọ masalasi kuba kò sí kàkà mímá gbogbo tó bá kú ẹ̀ ń jayé ni àwọn àmọ́ mú yín káàkiri ibi kànga màríwá gbogbo tí ò ní túmọ̀ torí pé tí wọ́n bá máa mú yín lọ yẹn ká máa pẹ́ kọ́rọ̀ yẹn yóò lè máa ẹ mọ̀ ají yìí máa pé yín sọ fáwọn ọ̀rẹ́ mi tó bá fẹ́ wá kí wọ́n mú yín wá iṣẹ́ ti yín pé irọ́ mọ̀ ni ẹni tó bá fẹ́ lọ ájì tó bá sanwó fáwọn àfẹ́ ń Jalabi ọ̀sẹ̀rẹ̀ lọ ni o gbogbo tí ń jẹ́ bọ aya al-Qur'ani pé inna la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha mùsùlùmí gbọdọ̀ yẹ̀bá fún gbogbo tí máa ń jẹ́ pé ẹbọ lélẹ́yìí wọ́n sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'inu ìmọ̀ sèré ọlọ́run ìmọ̀ wá wà ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ìwọ mùsùlùmí ọwá lọ́n bá wa kírun wọ́n jẹ́ mùsùlùmí wọ́n wá tọ́ kíní kan fún ọ wọ́n yàn tọ́ gbọ́dọ̀ máa yín lónìí ẹ ṣínà fún mi o ẹ̀yin ìyá ẹ̀yin lẹ ṣínà fún yàn ẹ̀yin lẹ ṣínà fanáró lánáró ló fi rí gbàlò ẹ̀yin lẹ ṣínà fájèrò lájèrò fi dídí tiẹ̀ sí èmi náà dọ̀ máa yín lónìí ẹ ṣínà fún mi ẹ lànà kàn mí gbogbo ẹni tó bá lóun fẹ́ dínà mi ẹ bá ń dájú ìjà kọ wọn ẹ jọ mùsùlùmí ẹ dákun wọ́n sì náà jẹ́ mùsùlùmí ọwọ́ lọ́n bẹ̀rẹ̀ Ramadan níbo lọ fi ayàlá yín ní àṣírá kíta láyà bàtọ́ na amaluka wà látàkùn náà mìíràn láha àṣírí láyìn ní àṣírá kíta ọlọ́run ní tó bá fi lè da ẹbọ pọ̀ mọ́jọsìn láyà bàtọ́ na amaluka wà látàkùn náà mìíràn láha àṣírí ọlọ́run ní ọdẹ ní òfò iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ájìrì ó bàjẹ́ àwẹ̀ rẹ̀ ó bàjẹ́ ìwọ náà wá mọ̀ bá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ yìí àwọn kátà ní ọmọ tọ́lá ọ̀tí tọ́jú ẹ̀ pamọ́ èyí tani ọmọ fi lè po pa pé ó dẹ̀yìn àwẹ̀ àti oṣù alápàlẹ́ ló dé ìjà ti ju ọlọ́run àmọ́ tó bá dẹ́ kílẹ̀ fẹ́. لئن أشركت لا يحبطن عملك ولا تكونن من الخاسرين nǹkan tó lè bá ṣẹ́ jẹ́ ìwọ náà yí ẹ̀ bá fún nínú àwẹ̀ but àníyàn rẹ̀ ni pé táyọ̀ bá ti wá lọ o ọ̀ kọ̀ntínú padà tó o bá ti mọ̀ yí pé látàlẹ́ àná èní yìí ọ̀ dágbére fún inú ẹ̀mí rẹ pé ní mo dágbére fún aláyẹ̀wò yìí tún tẹ̀bẹ̀ mọ́. àníbi sábà sọ pé ẹni tó bá lọlé aláyẹ̀wò tó bá lọlé béèrè nǹkan lọ́dọ̀ aláyẹ̀wò ẹ bá ń check ẹ o yẹ̀pẹ̀ ni wọ́n tẹ̀ fún ẹ omi ni tẹ̀sùbá ni lẹ́tọ̀ òun fi ń pass information mustakibali fún ọ pé ìrìn àjò yìí wọ́n ní ẹ má lọ ọ ní nírun fún 40 days ẹni tí ó bá wá nírun báwo ni ó ṣe láwẹ̀ bírun bá ti bàjẹ́ àwẹ̀ ti bàjẹ́ ìwọ ń lọlé aláyẹ̀wò but báwo ẹ ṣe dé yìí ọ̀ ń lọ tẹ́lẹ̀ sẹ́rí ìṣe mọ́lọ́pọ̀ láàrin wa mi ò ṣe rí ó kéré àwọn èèyàn péréte lọ́lọ́run ọba là níbi pé mi ò ṣe rí gbogbo tọ́tẹ̀ ń wí mi ò ṣe rí tẹ́lẹ̀ àmọ́ mo ti ṣe ìṣe mọ́lọ́pọ̀ lèmi náà fi mọ̀ pé Jalabi yéèyéèyé jálà àkọ́kọ́ irinṣẹ́ sẹ́rí tí ẹ bá ṣe freedom bí Jalabi àkọ́kọ́ ni pé bẹ́ẹ̀ kò sí ọmọ pàìrọ̀ ọmọ wa ṣẹbọ tọ nígbà tó bá wá ní tó bá ti dẹ̀yìn àwẹ̀ èyàn á pàtì àmọ́ tó bá ti dẹ̀yìn ká fọlọ́ lélẹ́yìí àmọ́ bá ti wá dẹ̀yìn àwẹ̀ mashallah sheik ọ̀n fi bí panu lásán ni àmọ́ ronú ṣe taubatan nasuha ìtúbà yẹnyẹn pé ọlọ́run àwẹ̀ Ramadan yìí ẹ wò ó sẹ́rí eléyìí tá tẹ́mi àti ń lò yìí mo gbọ́ kú ẹnìkan lánàá ọ̀dẹ́rù ọlọ́run bá mi bá ti kí mẹ́gìrìbì tán lánàá ni wọ́n sọ fún mi pé brọ́dà náà ṣaláìsí ọjọ́ tí mo rí brọ́dà yìí bóyá last month
nínú àwọn èèyàn tí wọ́n gbọ́ pé àfa Mofolohunsho ti di onísúná ó ti dálù súná wọ́n ní Saudi ni wọ́n gbowó fún un ló fi bẹ̀rẹ̀ sí máa tako nǹkan ní tí òsì tó náà ṣe tẹ́lẹ̀ ní sì wá ń tako nínú àwọn èèyàn tí ò gbógun tì mí ní bróda yìí wà. tó bá pàdé mi gbogbo tó bá ti rí mi yóò tún máa tọ Ọlọ́run jà à ń gbà ń tẹ̀lé yín o à ń ṣe kíní kan o kọ́dà kíní kan yóò tún máa ṣàdúrà yóò tún máa kí mi dáadáa. mo wá gbọ́ ku bróda náà lánàá wọ́n ló lọ bí iṣẹ́ ibi tó ti ń ṣiṣẹ́ ibi tó ga ní o àwọn tí wọ́n bá mẹni tí mo sọ yìí wọ́n wá ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò ògùn mọ́tò tó wọ́n fa 5 million ní tí ò tí ì jọsẹ̀ kan lọ ni kò dúró gun mọ́tò náà wọ́n ló lọ bí iṣẹ́ ọkà dé náà lọ́ba ní bí orí ń fún àbí nǹkan ó sùn náà ní òjì mọ́ àwẹ̀ yìí ta mú lónìí yìí kọ́ bá wa gbà gbogbo 5 days ago 4 days ago náà wà láyé tí nǹkan kan ṣe ẹni tó lọ bí iṣẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò gun mọ́tò tó lé 5 million naira ni wọ́n ní àbúrò rẹ̀ ká ṣẹ̀ṣẹ̀ ra bùn kéétì gun mọ́tò náà tó lọ fi gbẹ̀mí lọ́rùn ẹ̀ èmi àti àwẹ̀ tá ń gbà yìí Ọlọ́run ló mọ̀ bóyá gbà kan èrè ń bẹ́nu wa yìí àwẹ̀ tá jọ kulẹ̀ yá àníjọ parí ẹ̀ àlìkíámà ni ó ti sínú ẹ̀ ṣe lọ́wọ́ adìkíní kàgbà mọ́ pé ẹ̀yin ẹ máa wí ti yín ẹni Ṣàngó bá pa kíní kan ẹni Ṣàngó bá pa lẹ́rùn ni ó mọ̀ pé ayé yìí ò rí bẹ́ẹ̀ kí lọ́lọ́run lè dá lára kí ni ò lè ṣẹlẹ̀ àwọn èèyàn tó wà lára ń di wá ń kú bá wọn ọmọ pé information kú nù fẹ́mi àti ẹ̀ náà ọlẹ́rọ̀ yìí pé àwọn náà máa ń tọ́ bá wọn àwọn náà sọ̀rọ̀ àwọn lẹ̀ nígbà nítorí pa wọ́n yóò pè mí ẹ̀ ǹjọ́ ọmọ àwọn àìsàn míì tó ti develop báyìí tó ọmọ ní tó lè ṣekú pààyàn at any time nítorí pé ọmọ lọ fún check up ní òdi ọmọ pé ọ ti wà ní danger ọmọ bẹ́ẹ̀ ọwọ́ lérò yìí pé oníjàlábí tá a bá ń sọ̀rọ̀ jàlábí ẹni tó bá jẹ́ kọ́sítọ́mà wọn àbọ̀ bá jà fún oníjàlábí òkùnkùn oníkùn kó nínú ọmọ mọ̀nú tó bá jẹ́ pé nínú ẹ̀mí ara ẹ̀ bẹ́ẹ̀ mi náà ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n náà mọ̀ yìí pé eléyìí ọba mu nípa tẹ̀sìn brọ́dà náà ọlọ́mọṣà bá ń foríjì yìí ọlọ́run bá ń kẹ́ bá ń fi sáwùjọ àwọn ẹni rẹ̀ bá ń pasisi rẹ̀ tí ẹ̀ wọ́lá ọlọ́run dákun wọ́lá pé òun gbọ́ òdodo òun sì ń tẹ̀lé òun sì ń bá ń wà pẹ̀lú ẹ̀ gbogbo bí tó bá kù sí ọlọ́run dákun bá ń yáfẹ́ jáwa náà tán lórí dáadáa wọ́lá àjọ kan òṣèré wájú ọlọ́run àti gbogbo ohun tí bá ń jẹ́ mùsùlùmí tí táwọn náà èyí tó lọ táwọn náà mọ̀ nìyẹn àwọn mùsùlùmí mi náà ti tún lọ àwọn míì náà tún lọ lónìí àwọn míì náà tún lọ lọ́la ẹbọ lọ́lọ́run ò fi báwọ̀ ẹ̀dá ṣeré o ọlọ́run dákun má ṣe wá lẹ́lẹ́bọ ṣe wá ní mùsùlùmí jálẹ̀jálẹ̀ bá a ti ń ké tá à ń la agún yìí náà tá à ń ṣe bí ìgbà tó yẹ pé ká máa yàgbẹ́ sára ẹlòmíì ò ní owó Facebook lẹ́ ń wá lẹ́ fi ń pariwo àwọn kan mo ní tọ́ níjọ́ tí wọ́n èló ni wọ́n náà ti gbà nígbà tí wọ́n èyí táyì náà sí Facebook tẹ́ fi àtáàkì wa èló lẹ́yìn náà ń gbà ok ìbẹ̀nu yìí tó ní followers jù wá lọ ìbẹ̀nu yìí tó ní viewers jù wá lọ tọ́ èló ni wọ́n ń fẹ̀yìn ìgbà tí wọ́n tẹ̀yìn tí ẹ̀ ń àtáàkì wa tẹ̀yìn ní followers jà wa lọ tẹ̀yìn ọ̀bá rówó gbà báwo làwa táwa wá ń àtáàkì tẹ̀ ń ṣe tí ọ̀dà táwa ń condemnation yìí sábà lérò èmi ò fálú èrò tó tó bá wọn pé mo yẹ wo fídíò yìí èèyàn 200,000 ti wo bọ́sẹ̀ yẹn 1,000 ló bá wò kàfáàní ó tó mi o ìta afẹ́ náà ni wípé àní sínú àwọn tí wọ́n gbọ́ nínú àwọn tí wọ́n wò Allah akbar mashallah mufti majesta wọ́n ní òkú tí ń gbà àwẹ̀ ní gbogbo wa òkú tí ń gbà àwẹ̀ ní wa o èmi yín ọmọ kò sí tí ò lè ṣẹlẹ̀ o ẹ jẹ́ ká túbá yányán àwẹ̀ Ramadan yìí ẹni tọ́lọ̀ ní kó tú ẹni tọ́lọ̀ ní kó gbà kì í ṣe ẹni tí ń ṣe mùnáfìkì ẹni tọ́lọ̀ ń fẹ́ kó gbà ní ya ayu alladina amanu kutiba alaykumu ziyamu kama kutiba ala alladina min qablikum la'allakum tattaqun Ọlọ́run ní gbààwẹ̀ bẹ́ẹ̀ ni òkú kìí ṣe ìbádà wọ́n kà fi sọ̀rọ̀ ní pé òkú ni wá òkú tí ń sunkún òkú pé àwa náà òkú là àwa náà ọ̀dà èyí tí wọ́n mìn náà nìyẹn gẹ́gẹ́ bọ́lá ti dájú kan pé innaka mayyitun wa innahum mayyitun ìwọ ànábì yìí náà wọ́n náà ó kú báwọn yìí náà ṣe kú pé òkú tí ń gbààwẹ̀ òkú tí ó padà kú ẹ ti mọ tí wọ́n mìn náà nìyẹn masha barakallahu fina jami'a nítorí ẹ wo ní súnà o
Mufti Majesta ní òkú tí ń gbààwẹ̀ ní gbogbo wa. Àwọn àfáà tán wà lórí ètò ti sáré kọ̀rẹ́tì wọn pé òkú kì í gbààwẹ̀, òkú kì í ṣe ìbádà torí pé ìsàmátàlẹ̀ ìsánú ìkọta àníwò àmàlùfù. Téèyàn bá ti kú iṣẹ́ rẹ̀ ti tán, ìbádà ò sí fún mọ́, òun gẹ́gẹ́ orí ṣe ìbádà mọ́. Àyàfi tó bá ṣe kalẹ̀ kó tó kú. But in táwọn náà rí fáàsì ni wípé innaka mayyitu wa innahum mayyitun. Pé àwa náà kálukú wa náà wà lábẹ́ làálà ní bóyó ní bóyọ́là. Tí wọ́n kàn rí fáwà sí náà nìyẹn. Tó bá yẹ bó ní Jalabi ní bá nísìn. Tó ní Jalabi kan bá ní àbá Mofolohunsho mo rí pé yà ń jẹ ọ́ òsì ń ta ọ́ jẹ́ ń ṣàánú ẹ sọ lè rí ẹyẹ òǹdẹ̀ 6 àtàtàrí àjà 3 àti sásùn tuntun àtẹ̀yìn òróró kan ẹ̀yìn òróró nǹkan tó náà mi létí ìfi kọ́ ní òmà nǹkan òmà onídìí òmà bọ́ sí wáyé àwọn èèyàn ń lépa rẹ̀ bọ́sẹ̀ máa mọ tó bá fẹ́ ṣẹlẹ̀ sí ọ olórí ibùdó Jalabi ẹlẹ́bọ̀ ó lè òfò ní sẹ́mọ̀ ẹ bí ṣe kàkalẹ̀ o wọ́n mọ̀ àwọn tó bá wà tó bá jẹ́ àwọn fíwáṣì wọ́n mọ̀ bá yàn kọ́ kalẹ̀ ni pé ẹsẹ̀ bàbá àgbòdé tá lórílẹ̀ àwọn kan tí kàkalẹ̀ yìí àbá àbálọ̀ ọmọ rí pé yà ń jí ọ́ ò sí ń ta owó ló kù lọ́rọ̀ rẹ̀ ǹjẹ́ ń fún oníṣẹ́ kan iṣẹ́ àwọn àgbàlagbà kan tó bá lè rí ẹyọ ǹbẹ̀ 6 tí bá ń kọ́ bá wọn kọ́ wá tari àjà 3 kọ́ wá wẹ́yìn òróró wọn ara mi létí tó fi kọ́ oníṣẹ́ kan extra yìí sí ó mọ̀ àwọn èèyàn ń lépa rẹ̀ tó fi máa mọ̀ indirect àyẹ̀wò náà ní o pé o mọ̀ ń bẹ tí Yorùbá máa ń lò o mọ̀ ìpè bóyá irọ́ sì kún bẹ́ẹ̀ oníjàlábí kankan ò ní kọ̀ndẹ́mù ẹ̀mí dẹ́tìlẹ̀ pé wọ́n eléyìí ò sára Jalabi wọ́n máa gbé wọlé náà ní gbogbo ọmọ wọlé náà ní gbogbo ọmọ wọlé náà ní ó jíjá sí pé tẹ́ ẹ bá ń ṣàlàyé kọ́dà tẹ́ bá bọ́dọ̀ débi ọ̀rẹ́ pé ẹ̀rẹ̀ lẹ́dẹ̀ tẹ́ bá wá ẹ̀ kàn wá bí bá sí kan ẹ̀ wá wá ike kan tó ní Jalabi bá ń sọ báyìí tó bá jà fà táwọn oníjàlábí bá wà lórí ètò gbogbo ọmọ ṣe lẹ̀wù ni pé mashallah bàbá wọ́n tó kọ́mẹ́ntì ni pé bàbá ẹjọ́ sálé pé wọlé mo fẹ́ béèrè ṣé owó tuntun ni àbí ẹni owó la lè lò sówó Nàìjíríà ní ká fi tẹ́lẹ̀ ni àbí torí pé ẹ ti kérò lẹ́yìn báyìí ẹ ti carry everybody along ẹjọ́ lọ wọjá nàmà ni ẹ wá wo ní súnà kọ́dà níbi láṣù lásán téèyàn bá gbé máànà míì fún tí ò yẹ àwọn onísúnà ó gbìyànjú láti fẹ́ kọ̀rẹ́tì èèyàn torí ọmọ yìí pé ìwọ ni òye àmọ́ kó tó má sọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn nù ẹ̀yin wá tú everybody kalẹ̀ wọ́n mọ bàbá oníkíní tí wọ́n bá tẹ kámẹ́rà síwájú tó bá wá sórí orí Facebook ọ̀yìn ọmọ fi Sàlàfí àti ẹ̀yẹ àwọn Sàlàfí 1990 yóò mọ̀ ọ̀nà júbìlà tó yẹ pé kókó sínú kámẹ́rà kò sí ẹ̀sìn ní Jalabi lẹ́yìn sí gbogbo ń táwọn wá mọ̀ pé eré burúkú lélẹ́yìí kò sí kàtọ́ ṣe rọ́dù rí láyé bàbá wa náà wọ́n sọ pé kéèyàn máa fi ẹrẹ èèyàn sógun bàbá wa wọn ìgbà yàn lójú kéèyàn máa lu jìbìtì ọ̀sọ̀ yẹn díẹ̀ ní eré ń di Jalabi kéèyàn ò ṣe fọ́ wa náà wípé èyí ta ni mo bá lójú àìgbà yàn lójú ọ̀sọ̀ di wàlí Ọlọ́run àlọ́ ń ṣe bọ́ náà alẹ́ ń ṣe bọ́ ọlọ́mọsá pẹ̀lú wa ọlọ́mọsá mójútó wa ọlá àjọ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run ọlá bí Ọlọ́run ọba ti tó ṣe wá ní mùsùlùmí jálẹ̀ òjò dé òjò fẹ́ lọ lọ́dọ̀ wa ọlọ́mọsá ṣe ní òjò kẹ fún wa oru yẹn náà pọ̀ lóòótọ́ ọlọ́mọsá ṣe wá ní mùsùlùmí jálẹ̀ ká bọ́lọ̀ wọn bá bí àti fẹ́ ibi tí mo bọ́rọ̀ dé yìí ṣe a lè rí oníjàlábí tọ́jẹ́ wípé àájọ ń gbàwẹ̀ yìí ní báyìí gbogbo tí mo kà kalẹ̀ yìí sọ lè kọ́mẹ̀ntì yìí sí pé oníjàlábí ni wọ́n sì ń bá wa gbàwẹ̀ yìí kọ́sítọ́mà ni wọ́n sì ń bá wa gbàwẹ̀ yìí kọ́dọ̀ wọ́n tún bu ẹsẹ̀ ìyọnu ayé lálẹ́ yìí ọ̀ya kọ́mẹ̀ntì járe sẹ́ńtọ́rì ìran Yorùbá àgọ̀ láfíríkà débi pé èèyàn máa sọ pé òun wẹsẹ̀ ìyọnu ọ̀sẹ̀ ìtajà tọ́ yẹ káàdì tọ́ ọ̀sẹ̀ ìtajà lọkùnrin yìí ń lò ìrìndọ́dọ̀ rẹ̀ mọ́ tọ́ ìtajà tọ́ lò náà ló tì mí wá bá ọ àṣírí rẹ ti túbà
Bismillah, ẹ béèrè question brother Ridwan, ẹ béèrè question yẹn. Wa alaikum salam wa rahmatullah. ẹ ǹlẹ́ náà kó ń gbẹ ẹ̀yin lẹ́sẹ̀ ẹ bọ́ yẹsẹ̀ bá mi lórí program ń sìn ẹ béèrè question tẹ́ bá fẹ́ béèrè. Mo ti fẹ́ dúró. Wa alaikum salam wa rahmatullah. A kó ń gbẹ ọlọ́mọsá gbà ní ìbádà fún wa, gbà lẹ́sìn fún wa, ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú ọlọ́. Ọ̀rọ̀ Jalabi náà la oníjàlábí ni wọ́n náà ọdẹ òpónú òkè ètò ọ̀dà ọlọ́run tó kálukú. Irú ẹ̀pù wo nìyẹn? Ṣé ìtì agbára tó wà ní kápá mi nàbí tó wà ní kápá ọlọ́run? Ṣé ìtọ́ wà ní kápá mi? Irú ẹ̀pù yẹn ṣé ẹ̀pù tó wà ní kápá mi ni àbí ìtọ́jẹ pọ́lọ̀ nìkan? Àwọn ìwárànlọ́wọ́ kan ń bẹ èèyàn Ọlọ́run fi sí kápá ọwọ́ ẹ̀dá. Ẹ̀dá kẹ́ bá ń fọwọ́ kẹ́rù yìí, ẹ̀dá kẹ́ bá ń gbẹ́rù yìí, èèyàn ó wà ní kápá èèyàn. Àmọ́ ẹ̀dá kun ẹ má jẹ́ ń kú. Ọlọ́run ló ní yìí. Ẹ̀dá kun ẹ sọ mí dé èèyàn. Agbára Ọlọ́run ló ká yìí. Ẹ̀dá kun ẹ sì mí náà dolówó. Ọlọ́run ló ní yìí. Ẹ dákun ẹ bá ń wá láàfíà mọ ní gbọ́dọ̀ kú o. Gbogbo oògùn tí yẹn bá mọ̀ tó dóògùn ìwòsàn ẹ ká gbìyànjú ẹ ní má kú lálàáfíà. Ẹni tó lè decide ẹ òun náà ni Allah, Ọlọ́run nìkan, òun nìkan ló fi jẹ́ ọjà sí pé gbogbo àjídèwé ogun àjídèwé táwọn yẹn máa ń ṣe ogun àjídèwé tó lálàáfíà náà ní kọ́ lọ́mọ gbé bànújẹ́ tó lágbára ọlọ́mọ máa gbé bànújẹ́ bá wa téèyàn bá ń rí dùnnú kò ní gbó bọ̀rọ̀. Bẹ́ẹ̀ sì rí wa yìí ọjọ́ eré wa kọ́ ní máa mú yẹn gbójú, ìrònú ní máa sọ yẹn dàgbàlagbà. Tẹ́ bá dẹ́lò míì tí tọ́jà jábúrò olú àwa yìí ẹ̀rọ tó bọ́yá wọ́n máa béèrè ní pé talẹ̀ gbẹ́tàlà búrò. Bẹ́ẹ̀ sì ní tẹ́ bá tún dẹ́lò míì tọ́lọ́run tún gbà láàyè, tọ́lọ́run tún gùn ojú àwa lọ, ẹ tó rò báwa náà tó gbó lójújú náà lọ. Ẹni tí òòyì bá ń kọ́ láti inú wá ẹjọ́ kí ni nǹkan tó lè lò sá. Okay, mashallah. Nǹkan tí ọkùnrin dẹ̀ níyìn náà sẹ́yìn gangan ló ń ṣe àbóbìnrin torí pé n tó lè máa bí òòyì láti inú ọ̀tọ̀ọ̀tọ̀ ní o. N tó lè máa bí òòyì láti inú ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Àmọ́ tó bá jẹ́ yìí náà tó bá jọ́kùnrin gan tó bá jẹ́ obìnrin sẹ́rí dàbínù tẹ́ ń wò yẹn Ọlọ́run máa lò ń sábàbí dáadáa gan tó yìí bá máa kọ́ yẹn láti inú wá ẹ máa jẹ dàbínù dáadáa kò ní ẹ̀ ní padà gbọ́ mọ́ insha Allah. Ǹjẹ́ gbọ́n mi yé báwọn dàbídùn tẹ́ ẹ bá ń jẹ dàbídùn ni tẹ́ ẹ bá ń jẹ dàbídùn dáadáa insha Allah ẹ̀ ní padà gbọ́ mọ́. Tó bá yẹ pé òyìn yẹn bá wá ní agbá ẹ lọ wá àgbàdo tó jẹ́ àgbàdo dídì kan ẹ wá sóti yẹn ẹ wá fi ọṣẹ ìbílẹ̀ ọṣẹ dúdú gangan ẹ wá fi yí àgbàdo ẹ wá jó níná yóò wá dé tó bá ti wá jó tán ẹ máa fi fọ́pọ̀ mọ́ insha Allah ẹ ní gbọ́ mọ́. Tẹ́ ẹ bá wá rí yẹn ṣe ẹ lọ já ọ̀mùdún ewé ẹgbẹ̀sì ọ̀mùdún ewé ẹgbẹ̀sì sẹ́ẹ̀dàmọ̀ ẹgbẹ̀sì tá a máa fi pọ́n kọ́ńgbà kan kí wọ́n tó máa lu ewé yá ẹgbẹ̀sì tí máa dán bọ̀rọ̀bọ̀rọ̀ báyìí ọ̀mùdún ẹ̀ ẹja kọ́pọ̀ níwọ̀nba ẹ lọ kó kúnná pẹ̀lú ata àjọsì ẹ máa fi ṣe ọbẹ̀ jẹ èyíkéyìí ẹran ni ẹ máa fi ṣe kẹ́ máa jẹ. Ọlọ́run bá lóun sábàbí dáadáa tọ́ ẹ pé tó yìí ní o kíní kan wà ń bẹ tá à ń pè ní ṣé ó ń clear sí ọ̀tá náà rókò ṣó ń clear sí fòfó òkun àbí ìdí mo ti sọ yẹn náà ti wà òkè tó òyì àìsàn tó lágbára ni kódà tó bá jóbìnrin ní máa boyún jẹ́ but àwọn nǹkan kan tí mo system yẹn bá lò many things ló lè fa òyì kódà inshallah
recently tí n bá fẹ́ ṣàlàyé nípa àǹfààní ewé ewúro Ọlọ́run bá lò ń sábàbí dáadáa fún òyì. Mint oil náà Ọlọ́run lò ń sábàbí dáadáa fún òyì. Mint oil ẹ mu teaspoon kan láàárọ̀ teaspoon kan lálẹ́. Mint oil. Wa alaikum salam wa rahmatullah. Mint oil ẹ mu teaspoon kan láàárọ̀ teaspoon kan lálẹ́. Ẹ lò báyìí fún bí 2 to 4 days. But tẹ́ ẹ bá jẹ dàbínù dáadáa, inshallah ó máa ń kápá òyì gan-an. Àmọ́ tẹ́ bá tún wá rí fùfú òkun, ẹ lọ fùfú òkun yẹn pọ̀ mọ́ ọ̀tánú òrókò àti ọmọ atari, ẹ lọ kó kúnná dáadáa, ẹ wá dà sóyin. Ẹni tó yìí bá ń kọ ẹni kọ́ máa la. Fùfú òkun, ọ̀tánú òrókò, ọmọ atari, ẹ lọ kó kúnná dáadáa, ẹ dà pọ̀ mọ́ oyin kẹ́niyẹn máa la. Tẹ́ ẹ bá róyin kọ́rẹ́ yẹn lè máa fi mú ẹ̀kọ́ àbí kéèyàn ká máa la. Ọlọ́run máa ń lò ń sábàbí dáadáa fún èyíkéyìí òyì. Ọlọ́run máa ń lò ń sábàbí dáadáa. Ọlọ́run máa ṣàjẹ́ kí èyí tí Ọlọ́run bá ní kẹ́ gbìyànjú ń bẹ̀, Ọlọ́run jẹ́ kí ọba yín lára mu. Mint oil yẹn Ọlọ́run tiẹ̀ ní kó bára mu dáadáa, ó bára mu dáadáa. Bọ̀ tó bá jẹ́ pé obìnrin bóyá oyún sẹ̀ tó sára ẹ̀ tó bá gbà pé òyì ń kọ́ ọ gbàlejò nù, bọ́ọ̀sì kọ́kọ́ sí inú fún bí oṣù mẹ́ta àkọ́kọ́ òyì máa ń kọ́ mi, òyì máa ń rú àbí gbà tí mo fẹ́ ṣubú ẹ bá mi mú mo fẹ́ ṣubú. Bàrákàlá òfin Jamiu, Ọlọ́run má fi àìsàn burúkú sí àwa àti ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run kí ó bùn wá ní àlàáfíà tó péye tí a lè bá rí Ọlọ́run ọba sí. Èyíkéyìí àìsàn tí bá ń ṣe àwa ẹ̀dá, ìṣòro tá a máa ní ni wípé tá a bá ti lè lọ sí hospital, wọ́n run test, wọ́n detect pé nǹkan kan ní ń ṣe wá. Tá a bá detect àwọn nǹkan kan nínú àìsàn tó lè máa ṣe èèyàn, àbí èèyàn tẹ wá nǹkan kan ń ṣe èèyàn wá run test pátápátá, wọ́n ní kò sí nǹkan kan tí ń ṣe èèyàn. Ok, n tí bá ń ṣe èèyàn yẹn, n tó bá lọ mọ́ nípa oògùn, bóyá wọ́n kó oògùn kan fún wa ní hospital àbí ewé kan egbò kan àbí kinní kan, àì detect tí ń ṣe èèyàn lọ́spítà yẹn kò túmọ̀ sí wípé wọ́n rí tí ń ṣe mí, kódà tí ń ṣe mí nísìn, àwọn tí bá sàn ṣe mí kí wọ́n sà dákun kí wọ́n jẹ́ ara àwọn ọmọ mi tọ́jú rárá. ń bẹnu àìsàn tó yẹ pé hospital tó lọ ni wọn ò ti detect, hospital mi wọ́n lè detect ẹ̀. Ọlẹ́ má wà láǹfààní àti lọ hospital yẹn ni oògùn tí wọ́n ń ṣe ọ̀hún àìrórun sùn náà ni ọmọ fi lọ ẹ dákun ìmọ̀ rórun sùn, orí màmá ń fọ́ mi, ìmọ̀ rí gbẹ̀yà, ara màmá ń ro mí, ẹgbẹ́ kan báyìí bí màmá kú tú ẹ, ìmọ̀ gbádùn, nǹkan kan màmá ń ṣe mí, etí mi màmá ń hó ogun ẹ̀. Àmọ́ ẹ̀wọ̀ ẹ dákun ẹ bá ń wádìí kí ni ń ṣẹlẹ̀ gángan. Àwọn kan máa mẹ́mú ni ẹni tí ó máa ń pa ẹ̀, ẹni tí ò tiẹ̀ sí ọ́ ni wọ́n máa ní wọ́n láwọn àwọn àgbàlagbà ní o àfi ká ṣe tutù àfi ká ṣe kinní kan, ó lè wà lẹ́nu ẹ̀, ó lè ṣe tutù ọ̀hún gan tó ọ̀tún ní lálàáfíà. Ẹ̀rẹ̀ ẹran ẹ̀rà kinní kan ẹ̀sìn kankan. Àmọ́ tí nǹkan bá ń ṣe wá, òyì náà ní ń kọ́ yẹn ni, ìyẹn Yorùbá náà ni, kódà kó jẹ́ kánsà ni. Gbogbo oríṣiríṣi àìsàn tó wò lè máa ṣe èèyàn, nítòkù náà ni wípé sáà ti gbìyànjú, ǹjẹ́ àti lọ sí hospital, wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀, wọ́n ti fi nǹkan kan tí ń ṣe wá, wọ́n ti fi hàn wá pé nǹkan báyìí ní ń ṣẹlẹ̀, nǹkan báyìí la rí, nǹkan báyìí la wá detect, result yín ni. Ǹjẹ́ nígbà tí wọ́n ti sọ pé kó má jẹ nǹkan kan mọ́ sí kejì mọ́, ǹjẹ́ wọn náà yẹ̀ bá fún un? Iyọ̀ tá à ń jẹ yìí lásán káyọ́ mọ́ sí wa, ìfẹ́ káyọ́ rí mi mú, ẹsẹ̀ wá sí fún wa. Ok, ẹni yìí ní kí n sí wá sí fáwọn kí lọ́kàn mi pẹ̀lú Jálíbù, sórí Jalabi lẹ́yìn ni Olúrẹ̀bí Abọ́ládé àbí sórí Jalabi ni wọ́n ni ẹsẹ̀ wá sí fún wa kí ló kàn yín pẹ̀lú Jálíbù. Kò sí tọ́kàn mi pẹ̀lú Jálíbù, ìtọ́kàn mi gẹ́gẹ́ jù nù, ìyẹn gan lọ́kàn mi jù. Ọlọ́mọsá wà pẹ̀lú wa, jẹ́ kí a máa bẹ pẹ̀lú dùnú. Sóní Jalabi ni wọ́ kí n tó máa lọ. Sáà sì ń jọ ń gbààwẹ̀ yìí ni,
ẹ máa wò ó sóní Jalabi ni ọ Olúrẹ̀bí àwọn kò pọ̀ nílẹ̀ Yorùbá fa Olúrẹ̀bí Abọ́lájí Habib Olúrẹ̀bí Yorùbá àwọn Yorùbá yín ẹ jẹ́ dògún afa Olúrẹ̀bí àwọn gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn orúkọ yìí lọ́dọ̀ tiwa rárá àtẹ̀nígbọ́ yé Olúrẹ̀bí sóní Jalabi ni wọ. Ọ lè fèsì mọ́ èyàn sì lè má lè proud iṣẹ́ tí yẹn bá ń ṣe níta gbangba pé iṣẹ́ tí ń ṣe rè èmi kàrí ọ̀pọ̀lọpọ̀ yín gángan máa ń dìfẹ́ di Jalabi gan ni ẹ̀yin gángan tẹ́ ẹ bá dìfẹ́ di ẹ̀ta ní padà sọ pé tọ̀ ẹ pé nọ́mbà wa àwa máa ń fi nọ́mbà kalẹ̀ pé tẹ́ bá fẹ́ ra jà tẹ́ bá fẹ́ ra oyin nísìn inshallah oyin original gidi àmọ́ lọ́wọ́ báyìí 1 litre 85 ni 1 litre oyin 85 ni tọ̀ original oyin bẹ́ẹ̀ pé white ló bá fẹ́ bẹ́ẹ̀ pé black ni inshallah oyin gidi gbogbo láti tó bá fẹ́ gbé lọ nítorí bá fi lè detect pé ǹjọ́ oyin yìí ò jẹ́ fake ilẹ̀ àbí ìtẹ́ bá rà ládùúgbò oyin tó bá wà rẹ oyin ọ̀dọ̀ mi wò ó síra wọn inshallah oyin abatu sauda seitun wà wọn kan tí ń ká o kurifat chamomile albabnaj safaran seitun samsam water ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ flosser albasor tó wà fojú dídùn perfect tó wà fún jẹ gbogbo àwọn nǹkan lóríṣiríṣi tó lè complain làásà ẹlò yìí Ọlọ́run jọ bá mu tí wọn ní ká provide nǹkan Ọlọ́run ló ní ìwòsàn lọ́dọ̀ aleko tó múnádóko àbóbìnrin gan náà ò ní ṣáwà ìyàwó ilé gangan tá bá fara kan òun náà gan òun gan ò tiẹ̀ mọ̀ pọ́kùnrin tiẹ̀ fara kan mọ́ kò sì rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lójijì náà ní sáwà yìí kú ẹfẹ́ ó ní àwọn nǹkan tí à ń ta nǹkan bẹ́ẹ̀ Ọlọ́run bá láàánú sí ń lò sábàbí dáadáa kí ni ń ṣẹlẹ̀ sí wọ bọ́bá ní kòkòrò lára a ní ògùn ẹ̀ ó ti yọ báwọn ọ̀fẹ́ bọ́n fat bọ́yọ̀ tóbi ju bó ti yẹ lọ inú ẹ̀ lọ yọ ní abẹ́yìn tí ìwà fún a ní àwọn nǹkan lóríṣiríṣi arthritis ní sí ọ rheumatism ní àwọn oògùn bẹ́ẹ̀ wà tí a ń tà tọ́lọ̀ bá sì ń lò ní sábàbí dáadáa èyí tó bá fẹ́ ń bẹ̀ ni ọ̀pọ̀ mi fún ó ti yọ báwọn àmọ́ pé tọ̀tẹ́ mi bẹ́ẹ̀ mi sá sàlàyé ní bọ́sí tó ọ̀sìn dìfẹ́ Jalabi ní ìsìnbá ní sọ́n Jalabi ní wọ ok drop number rẹ nísìn kí ló fẹ́ máa tà kí ni kí wọ́n pè ọ́ fún kí ló ń tà kí ni price ń tọ́ ń tà sọ pé tọ́wé náà ni pé ẹni táyé bá ń ṣe ẹni tí ọ̀nà bá dí mọ́ ṣèpọ́nà tiẹ̀ náà dí ni wọ́n náà fi ráyè jòkó lọ́ fi ń retí àwọn tí ọ̀nà bá dí mọ́ ká máa bọ̀ wọ́n náà tiẹ̀ gángan dí ni ẹni tí ọ̀nà ẹ̀ bá lọ níráyè ibi tí wọ́n náà ti ń fò káàkiri ó ti lọ China ó ti darí sí Dubai ó ti kó Dubai wọ́n ti kọjá ẹ̀ wọlé ọjà kan ti dé ẹ̀ ti ń já ọjà àwọn tẹ́lẹ̀ àwọn táwọn bá yín wọ̀ mọ́ pẹ́yìn kankan ó lọ sí tí yín gan ju tàwọn lọ ìyà tí ń jẹ yín wàlẹ́ ò ju tàwọn táwọn bá yín lọ àmọ́ táwọn bá tẹ́ bá yín àfa ẹ dákun ẹ gbà mí ẹ sọ mí déèyàn lọ́dún yìí ìyà yìí tó gẹ́ ṣé wàá gbé àwọn ọmọ pólòsì lẹ́yìn náà wọ́n sì ná owó tẹ̀mí wọ́n fẹ́ bọ́ sẹ́nà ní mọ́pá drop number ẹ̀ ń sìn tọ́ ẹ̀ pé ní Jalabi bá ní ọ pé nǹkan báyìí ló ń tà nǹkan báyìí ló máa ń ṣe nǹkan ẹ̀ ń ṣe ni nọ́mbà tó fi kalẹ̀ yìí ohun tí wọ́n lè pè ọ́ fún ni tí wọ́n lè béèrè fún rè kí ló ń tà eléyìí tá a ṣe yìí náà ẹni tí bá ń dọ́là ìwọ ni o lè unfollow page mi àmọ́ kọ́ máa wá kọ́ máa ẹlòmíràn kan kọ́mẹ́tì gan mi ìyá alábòsí ni ìwọ ọkùnrin yìí wọ́n ní kò sí Jalabi ok mo ní kí ni ìfi Jalabosi ìwọ náà lọ sọ pé kò sí Jalabi ìwọ náà sì ń sọ̀rọ̀ ewé àti egbò mọ́ ṣé bí ètò tó ń ṣàlàyé láti tí iye yìí náà àmọ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe ní tó wá jẹ́dọ̀ àgbà pé ẹ pọ̀ lórí kẹ́ mọ́ comment kẹ́ máa attack ni pé ẹ pọ̀ nídìí ogun customer yín pọ̀ ẹ̀yin àfa àti ẹ̀jẹ̀ Jalabi náà pọ̀ tó ẹ pé ẹ níwọ̀n bá ní àpọ́yẹ kí ẹ ti jagun yín tán kí ẹ ti mọ iye yín pé ẹ pọ̀ kọjá àwọn Jalabi láàyè láwùláwùlá àwọn Jalabi pọ̀ láàrin Yorùbá débi pé
ẹnu ẹ̀ lájọ ẹ tó pàdé mi lọ́la olóró Jalabi náà ni lọ́la insha Allah ọlọ́run kò jí wa dáadáa. Can you supply to another country? Dáadáa ẹnu lọ́wọ́ báyìí owó téèyàn fi ń sẹ́ndì ẹrù ń ṣe tá a fi ń posting nǹkan tó yẹ pé DHL bá fẹ́ lò tó yẹ pé àwọn kágò bá ní price ń ṣe lọ́wọ́ báyìí téèyàn bá tó ọkùnrin kó tóbi tí pé rẹ̀ wàláì tí ẹ bá rajà 30,000 owó tó lè fi gbé wàláì ó fẹ́ súnmọ́ owó téèyàn fi rọpò sí àwọn àgbo igi ilẹ̀ Yorùbá ni ẹ̀ ń dárúkọ yẹn gbogbo èyí tí ẹ̀ ń sọ yìí náà bájú ẹ̀ náà ni wọ́n ń pè ké. Bájú ẹ̀ náà ni wọ́n ń pè bájú ẹ̀kọ́ ṣebí fóònù yìí sọ pé wọ́n ń kó àwọn míì wọlé láti China náà ni sọ gbà bẹ́ẹ̀ sọ àwọn pé tó bá kó wọlé láti China yẹn ìwọ náà dá nínú àwọn fóònù ọmọ iye tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ọmọ tó bá wọjà ọmọ fóònù tó lè béèrè fún bóyá iPhone bóyá Samsung tó bá wá já wálẹ̀ ló tó kan pé kó máa béèrè fáwọn àwọn fóònù míì yẹn bẹ́ẹ̀ náà ni àwọn oògùn ìgbà tí ó wọlé láti China yẹn sọ wá túmọ̀ sí wípé tó bá ra fóònù yẹn ntòwò rẹ bá ká sọ pé náà ló máa rà. Nọ́mbà mi ni 0033537107 sọ̀ngbọ́ Isa Àyìnlá Sàká bẹ́ẹ̀ náà ni oògùn ń bẹ nínú egbògi kò sí lọ́dọ̀ wa ń bíbáyé rárá a nírú ẹ̀ ó sì lágbára ju tọ̀dọ̀ wa lọ sínámọ̀ ń sì kò sí lọ́dọ̀ wa bó lọ ti fẹ́ rí kò sí egbògi tá a ti lè fi wé egbògi là kọ̀ lẹ́mìí ẹ̀ ó là ń pè ní kurifat àwa náà ní ìpẹ̀ta àwa ní kústù ti India ó lágbára ju ti dọ̀ wa lọ kústù lè bá rí ti Algeria ní agbára gan àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ ẹ̀ẹ́kù tilẹ̀ Yorùbá lágbára ju tilẹ̀ Haúsá lọ ewé mọ̀ríngà tilẹ̀ Haúsá òun náà wà lágbára ju tilẹ̀ Yorùbá lọ ewúro tilẹ̀ Yorùbá ó lágbára ju tilẹ̀ Haúsá lọ wọ́pọ̀lọ́ ti ṣe ewé ẹ̀mí tilẹ̀ Yorùbá ó lágbára ju tilẹ̀ Haúsá lọ àwọn ewé kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan mi mọ bí 0033537107 ká máa wá ṣàlàyé àwọn oògùn míì bóyá jẹ́ fọ́rìn bóyá kìí ṣe oògùn lẹ́wà abat sauda seitun bí mùsùlùmí ni ẹ seitun là ń pè ní lọ́n kanu kọ́ra pé wà tíìnì wà seituni wà tíìnì tó ọ̀ka yẹn ó ní igi ọ̀pọ̀tọ́ sọ́ọ̀dàmà ilẹ̀ tábàdàkọ̀ tilẹ̀ wa gan sọ́ọ̀dàmà ok wá wo bí tí ọ̀pọ̀lọpọ̀ yín ṣòfò làákàyèdè ìgbà tí mo dákọ̀ ti fọ́rìn sìn mo dákọ̀ oògùn fọ́rìn sìn ọní gbogbo ẹ̀ náà gbájú ẹ̀ náà ni àtúwá dákọ̀ oògùn tilẹ̀ wa mo tó dákọ̀ akọgùn mo ń ṣe program tí mo ń dákọ̀ akọgùn mo ń dákọ̀ egbò bòtújẹ mo ń dákọ̀ egbò pọ́nhán mo ń dákọ̀ egbò làwálé mo ń dákọ̀ egbò àgánwó ẹ tún ní ẹ̀rí pé babaláwo ni ẹ̀rí pé ológun ni tọ́ èwo lẹ fẹ́ kí n bá sọ èwo lẹ fẹ́. A ní àwọn egbògi kan lọ́dọ̀ tiwa ọ̀ní àgbà ewé ewúro Nàìjíríà ó mú ju ti Ghana lọ tilẹ̀ Yorùbá mú gan ewé ọgbọ́ tilẹ̀ Yorùbá ó mú ju tilẹ̀ Haúsá lọ àmẹ́wé dàbí dùn tó bá wù nílẹ̀ Haúsá ewé rẹ̀ ó mú ju tilẹ̀ Yorùbá lọ ewé kùọ́ ọwọ́ àbíbọ̀ Yorùbá máa ń pè lẹ́wùrú ọpẹ́ kí ní kàmẹ́ta ń pè lẹ́wùrú ọpẹ́ a máa fi ń sóògùn kéèyàn pọ̀ wárápá ni tilẹ̀ Haúsá ò mú tó tilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá lo tilẹ̀ Haúsá ẹ lè lo 200 kọ́nà kò ní mú àmọ́ tó lọ́n bá ní kẹ́ ẹ ṣe déédéé tilẹ̀ Yorùbá ìbẹ́pẹ pọ̀pọ̀ tilẹ̀ Yorùbá ó mú ju tilẹ̀ Haúsá lọ wo bọ́lọ̀ ti kẹ́ kálukú wa ata tilẹ̀ Haúsá ó mú ju tilẹ̀ Yorùbá lọ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ Cameroon ó dáa ju tilẹ̀ Yorùbá lọ ẹ̀pà Sudan ó dáa ju ti Nàìjíríà lọ wo bọ́lọ̀ ti ṣe ẹ̀pà coconut àgbọn ti India ó
ó dáa ju ti Nàìjíríà lọ wo bọ́lọ̀ ti ṣe kí ló tó dàrú mẹ́ lọ bọ́lọ̀ ti kẹ́ kálukú lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn lábí ní kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún o àfẹ́ni bá sọ pé tòun kéré kò sẹ́ni tọ́lọ́run ò ṣoore fún o àfẹ́ni bá sọ pé tòun kéré bí wọ́n ní tiẹ̀ pọ̀ tòun banújẹ́ borí tẹ́lómìíràn wà tún dúpẹ́ kò sẹ́ni tọ́lọ́run ò ṣoore fún o àfẹ́ni bá sọ pé tòun kéré. ọ̀pọ̀ ẹ̀dá ló ń ronú àti jẹ wọn nífọ̀kànbalẹ̀ kọjá olówó ọpẹ́ lomi tí ò lówó lọ́wọ́ tí rò pé ọlọ́mọ fòsíta ìfọ̀kànbalẹ̀ tó ní ẹlòmí tó jóró gan òní kò sí ẹni tó náà wọ̀n kẹ́ sọ́rí tó bá ń nàgàwẹ́ nìkan kí ẹ̀wọ́ bọ́lọ̀ ń ṣe sànú eléyìí ẹ̀wọ́ owó àwọn eléyìí máa rí ṣe wọ́n ò ní rí tiẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ọ̀gá àsìkí tó lágbára jù tó ga jù ní alùkọ̀ọ́nà àkéyàn láyọ̀ ọkàn sọ́ọ̀rí náà róore tọ́lọ̀ ń ṣe fún ọ sọ́ mọ iye ẹ máa tẹ̀lé mi ká lọ nínú àwẹ̀ yìí náà la máa tẹ̀síwájú lórí sàwárí ààrẹ insha Allah àwọn ibi tá a máa yà sí nìyẹn kí ni oògùn ọ̀rọ̀ tó wọnú oògùn lẹ̀ Yorùbá tó jẹ́ pé Yorùbá rò pé oògùn ni 419 sí ni irọ́ ni scam ni scam babalá scam irọ́ sí bọ́sì gbogbo rẹ padà irọ́ ni oògùn kọ́ irọ́ ni kì í sóògùn bí o ṣe gbogbo ẹ padà sọ ti jẹun ni ọ gbà wẹ akọ̀wé Ọlọ́run èrè ẹ balẹ̀ alifanu rẹ ni ọmọ ẹlẹ́ha Allahu Akbar afanu rẹ ni. eléyìí tó ní wàláyì ó sì tó pé wàláyì oníjàlábí ni Mofolohunsho ó kà sá sí abẹ́ rúkìá ni tí ọba ti ń ṣe oògùn alẹ́kó tùràrí arọ́bí tó ń kàyàn ta ló sọ fún pé mo ṣe tùràrí arọ́bí fún yàn rúkìá èmi ò tí ẹnìkan sọ fún pé ó ní tí bá ti ṣe tùràrí arọ́bí tí bá ṣe tí wọ́n ń ṣe nù la ṣé náà ni wọ́n náà ń ṣe Prince Abdullahi òjíṣẹ́ ńlá ṣé ni wọ́n náà ń ṣe gbogbo ń tọ́ kàkálẹ̀ ṣé wọ́n náà ń ṣe rúkìá sọ ń ṣe tùràrí arọ́bí ṣé náà ṣe òjú bá ń lọ tó fi jẹ́ jálàbí kà dá mi lóhùn báwọn kà sọ pé yes ṣé ọ̀ ń ṣe rúkìá ọ̀ ti máa ń ṣe tùràrí arọ́bí ṣé kò jù bá náà lọ ṣé oníjàlábí tiẹ̀ kọ̀ kọjá báwọn àbí pé ọ̀ ń ṣe tùràrí ọ̀ sì ń ṣe rúkìá. ọ̀ ń ṣe rúkìá. pùrọ̀pẹ́ orin mọ̀náfíkì wọn kà kọ́ sí yín lẹ́nu ni wọ́n pẹ̀yìn àwọn mọ̀náfíkì lélẹ̀ mọ̀náfíkì àfáà yìí ok kí ni fi jẹ́ mọ̀náfíkì ni àfáà yìí ọ̀nà wo ni fi jẹ́ mọ̀náfíkì Siraj Alade Olúṣẹ́gun kí ni fi jẹ́ mọ̀náfíkì máa béèrè lọ́wọ́ yín nísìn ẹ̀ tún ń sá lọ ẹ̀ nílé fèsì àbí kí n pè kẹ́ ẹ̀ pé wọlé sí kí n drop number tó yẹ kẹ́ ẹ̀ pè sí kẹ́ ẹ̀ ná kọ́sà mi sọ lẹ́mìí ẹ̀ kí n gbé ọwọ́ lẹ́sìn kájú kọ́ tiẹ̀ wá fìdí ẹ̀ mọ́lẹ̀ kí ló ń ṣe tẹ́mi fi jẹ́ mọ̀náfíkì tí wọ́n ń ṣe tí wọ́n fi jó ń jálàbí tẹ́mi ń ṣe tẹ́mi fi sọ pé mi ń ṣe ń jálàbí tí wọ́n fi fẹ́ fìdí ẹ̀ mọ́lẹ̀ mọ́ fún jálàbí lèmi náà. Siraj mo ráyè yín torí pé Ọlọ́run rí mi kó tó jù mí sáàrin yín ó rí mi kó tó jù mí sáàrin yín mo ti á mọ̀ pé àdáwò tèmi ẹ̀yin náà ni èmi náà làdáwò ti yín tọ́ àjọkù mọ́ra wa nù ọ̀rọ̀ jájọ sọ̀rọ̀ lókù nínú Ogodo. I don't know why you always respond to okay their comment. Focus yourself. No, sẹ́ni gbà mí sẹ́ni bí wọ́n ṣe ń sọ ọ̀nà lè ní ká jẹ́rìí ọkàn wọn lágbègbè ìgbà tó kà kọ́ ní sí mọ̀nàfíkì làfáà yìí ok kí ni ìfi ń jẹ́ mọ̀nàfíkì sí gbogbo tí mo kà kalẹ̀ wọn
you support Jalabi before and later what? Later opposition kí n support Jalabi tẹ́lẹ̀ kí n padà wá sọ pé kò dáa mọ́ ok kí n máa ṣe sìnà tẹ́lẹ̀ kí n wá ní yìí ṣe sìnà mọ́ o kẹ́ ẹ rí pé mo support Jalabi tẹ́lẹ̀ pé Jalabi kò sí tó burú bẹ́ẹ̀ mo padà wá sọ mi pé Jalabi orí burúkú ni ṣé n tí fi ń jẹ́ mùnáfìkì náà nù ṣé níbẹ̀ bá ń kọ́mẹ́ntì jọ mi mùnáfìkì làfà yìí alábòsí èmi mọ̀ rò pé tálíbọ̀sì àbòsí fún nínú yín but mo rí pé sẹ́rí èébú méjì lọ yá láti lè pèèyàn lórí Facebook bóyá mùnáfìkì bóyá alábòsí bóyá òpùrọ́ àwọn nǹkan yẹn yá torí pé tẹ́mi náà bá fẹ́ búyàn mo lè búyàn pé òpùrọ́ ni wọ́n ọmọkùnrin yìí ọ̀dọ́lójú kan normal but mùnáfìkì ni tí bá ní ọyá ṣàlàyé tí ìfi jẹ́ mùnáfìkì yẹ́mi àwọn tí wọ́n bẹ́ẹ̀ nìkan jà èmi ò bá wọn jà ok bá wọn jà ìgbà tẹ́mi ò bá wọn jà ìwọ́n máa bá wọn jà lọ kí wọ́n lè tèmi ok mo ti sọ pé nìkan aláburú ni tẹ́lẹ̀ èmi náà mo padà tó sọ pé ní eré ni mo sì múnú ṣebí wọ́n ò sì gbálẹ̀ ní eré ok kí n sọ pé kí n support Jalabi tẹ́lẹ̀ kí n padà wá sọ pé ó ti clear sí mi orí ibú ni o why tí wọ́n fi gbàtà kọ́kọ́ tó gbàtẹ̀ kejì ẹ sọ pé wọn kì í wá oṣù àwẹ̀ kalẹ̀ ṣùgbọ́n ní ilẹ̀ Arab wọ́n wá oṣù ṣé tí mo fi jẹ́ mọ̀nàfíkì náà wàhálà mo ní wọn kì í wá oṣù kalẹ̀ ajọ́jà sí pé tẹ bá fẹ́ sọ pé àwọn tẹ́yìn gbàgbà pé mufti pé ara yín ni wọ́n táwọn náà sọ pé ẹ má ti kéde oṣù kalẹ̀ ajẹ́pẹ̀mí àti wọn ni mọ̀nàfíkì nù kì í ṣèmi nìkan báwọn afala ta'qilun ṣé kí ni yẹn wà ń bẹ̀ sá. kéèyàn kẹ́ sọ pé nǹkan kan bẹ kẹ́ padà wá dìnnà nǹkan yẹn pé nǹkan yẹn ò sí mọ́ kíá mo kọ́ rò pé funfun ní tẹ́lẹ̀ àṣẹ dúdú ni o ok kẹ́yìn máa sọ lónìí ní sí pé Jalabi ń bẹ o Jalabi ń bẹ o kẹ́ padà wá yí padà ní sí pé àkóso tí ń jẹ́ Jalabi mọ́ o èyí tẹ̀ ń wí lọ́wọ́ ńlá gbàyìngbà ní tàtẹ̀yìnwá ti lọ tàtẹ̀yìnwá yẹn ti lọ ìsìlámù yajubu ma qabla ìsìlámù máa pa ní tẹ̀yìn bá ti ṣe rẹ lápẹjù yẹn sìn èyí kírun tẹ́lẹ̀ kì í gbàwẹ̀ tẹ́lẹ̀ ì máa ṣe sìná ì máa jalè ì máa mutí ì máa ṣẹbọ ì máa parọ́ àwa fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ lánàá lálẹ́ àná ló bá túbá yányán ló bá túbá ló bá ní ìṣe mọ́ ìní parọ́ mọ́ ìní jalè mọ́ ìní ṣẹbọ mọ́ ìní ṣe kankan mọ́ inna Allaha ghafurur rahim tọ́lọ́ ni wípé ǹjẹ́ túbá rẹ̀ yìí kìí ṣe túbá gúnlógún só túbá yányán lóòótọ́ láti inú ẹ̀mí ẹ̀ sẹ́ni bó ṣe túbá yányán tó wá láti inú ẹ̀mí ẹ̀ yẹn bó bá bá ọ̀nà Ọlọ́run pàdé sẹ́wọ̀n pé ìgbà tó túbá òun tó bẹ̀rẹ̀ àwẹ̀ lónìí kò ní sa àwẹ̀ ti last year mọ́ àwẹ̀ ti last year yẹn ó ti jẹ́ bónọ́ọ̀sì fún un èyí tó kù tí ó fi kú láyé ló kù kó mójútó kọ́ wa ṣe dáadáa sẹ́ni bẹ́ẹ̀ bá wọn post mi tẹ́ bá ń àtàkì mi gbà mí tẹ́ máa fi mí sí ẹ̀yẹ tẹ́ máa bú mi tí máa wò pé eléyìí tẹ́ ń bú eléyìí èmi ò méléyìí rí nìsín èyí fọlọ́nsọ àwọn kéékèèké fọlọ́nsọ ẹ máa wò báyìí pé eléyìí kí lèmi àtẹlẹ́yìí bá pọ̀ ọmọkùnrin alálàgbẹ́hùn ẹlẹ́kùn ẹgbẹ́rin máa wò báyìí pé eléyìí subhanallah sẹ́ni ẹ̀ máa ti máa rò wallahi azim ìtì máa wá sẹ́mi mi ni pé ó dà gbé òróró Jalabi tí mo ti ṣe kọjá wọn Ọlọ́run wá yí àwọn eléyìí tì mí pé ẹ máa bú ẹ máa fi ṣe ẹ̀yẹ pé ẹ máa nítorí máa sẹ́ni kí n bá rò pé nǹkan máa rò pé because n bá rò pé kí lè tẹ̀mí àtàwọn eléyìí papọ̀ nígbà èyí náà dáradára ìgbà tí mo sọ̀rọ̀ akọgùn tọ́ni èmi ń sọ̀rọ̀ akọgùn ok mo sọ̀rọ̀ abatu sauda ẹni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mo sọ̀rọ̀ kústù lè ń bí ẹni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mo tó abẹ́rẹ́ sí sọ̀rọ̀ akọgùn ẹ tó ní kọ̀ yẹ kí n máa sọ yìí ọ̀rọ̀ ajíwà àtàbatu sauda nìkan ló yẹ kí n máa sọ sẹ́ẹ̀rí pé ọ̀rọ̀ ìpínlẹ̀ akáyìn ò sí mbẹ̀ torí pé tí làákàyìn yẹn bá wà mbẹ̀ ni òdodo lèyẹn máa mú bí mo ṣe ń ṣàlàyé nísìnyí kí n wá sórí Facebook kí n kàn máa kọ̀ndẹ́mù ogun kí n má máa fi dí yìí tó jẹ́ èyí tó máa wá fi ewé mewé òun gan tó lúwa rẹ̀ gan àbí kíjà ní ẹ fẹ́ ká máa sẹ́pẹ̀lẹ̀ yìí ni ewé òun gan sẹ́ẹ̀ tí ẹ̀ má gbójú olúwa rẹ̀ gan lọ ni
ogun tẹ́ múra kẹ́kẹ́ wọ́n sì á ní òṣogun ṣé ẹ̀ má gan ni ọmọkùnrin kan báyìí tó di gbajúgbajà lórí à ń sọ̀rọ̀ ewé lórí Facebook ń sìn ìkànnì àwọn Jalabi ni tẹ́lẹ̀ last 2 years ago sẹ́rí tí máa ń sọ tẹ́lẹ̀ lórí Facebook ní ìràwọ̀ ọmọ mi ìràwọ̀ sẹ́rí gbà tó wá rí pé ó wá study mi ó wá rí pé àṣà àtàkì àwọn níbi ọ̀rọ̀ ìràwọ̀ ọmọ mi ogun tajà ogun ẹ̀yọ́nú sẹ́rí lẹ́ẹ̀kan náà tó yí bìrì báyìí ọkàn padà sórí cook ejaculation sorry ọkàn wa orógbó báyìí ọkàn sẹ́rí lẹ́ẹ̀gbà tó ti rí pé ó kèé sẹ́ńtì dìjà ní ọ̀rọ̀ ìràwọ̀ ogun ìmùlẹ̀ bá ti gbogbo wa padà òkè wọ́n fẹ́ sọ̀rọ̀ ogun prostate wọ́n fẹ́ sọ wọ́n fẹ́ fi pa yín yóò dáko ewé mi jọ mi wà láì máa mọ̀ pé ewé tó dáko ìwà láì kọ́ ọmọ ìgbà tó kọ́kọ́ yí padà ní last 2 years ó wá bẹ̀rẹ̀ sí yí padà wá ní tẹ́ bá fẹ́ kí ọ̀nà rẹ̀ ó tètè là bàbá fẹ́ ọ wà lọ wá ìmọ̀ ọ̀pẹ ọ wà ara gé ọ wà sí báyìí ìgbà tí mo jáde tí mo ní wàhálà ogun irọ́ ni irọ́ ogun ẹni tó bá mọ ogun mà pé irọ́ lógun ìgbà tó tọ́ ni pé mo tún kéwọn bẹ́ẹ̀ báyìí bó ṣe bẹ̀rẹ̀ sẹ́ẹ̀rí ó ti di gbajúgbajà ní sinmi bí ká máa sọ̀rọ̀ ewé torí pé ó lè já ewé pèrègúnjọ́ mi sẹ́ẹ̀rí ewé tẹ̀ ń wò yìí ó kí ọ̀kánsá ìkàjọ pé gàmà rẹ̀ rí torí pé ìgbà tó ti di pé torí pé ìgbà tí o ti máa kọ̀ndẹ́mù ẹni kó sì ti pé àwa náà ti ìgbà tó náà sì ti máa kọ́ bá máa wá parú ewé lọ kó máa sọ̀rọ̀ ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ wàhálà ayé ti ẹni èyí tó jẹ́ ẹ̀bọ̀ ìpìlẹ̀ òjò dé mashallah òjò rọ̀ ní ọ̀dọ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí mashallah Abubakar